Okay. Now, ẹ ṣe movie kan. Tẹ́ ṣe character àwọn àjẹ́, character àwọn àgbà nínú film. Ẹ̀yin ìyá mi o. Oh go. Ta ni jẹun tájà ń jù. Èmi ẹyẹ wa wá. Abo ma pe ja mi ni. Èmi ìwọ fẹnu tẹ́ńbẹ́lú pa àwọn ìyá mi. Àwọn ìyá mi ò pàkẹ́ àlàkẹ́. Àwọn olókìkí òru, àwọn àjẹjù èèyàn má bì. Jẹ́ sọ fún ọ. Ọ̀fọ̀ ló mọ òmùgèdè. Ògèdè ló mọ òmá sàn. Gbogbo wọn pátẹ́wọ́ olúfẹ́ wọn ṣe nítorí pé kí ni ọdún sáré títí ọdún òbọ́dún oṣù rírìn oṣù òbóṣù ọmọ kékèké wọ́n pàtẹ́tẹ́ ojú wọn rí ọ̀rọ̀ ọlọ́run ìwọ máa fi wọ́ ẹ̀dọ́rin lónìí wọ́n pápá párádà. Ó ní ṣe àṣẹ kárátà àwọn ìyá mi tó mo ṣe wà mo fún yẹ bó láti ṣe ṣùgbọ́n téèyàn bá débi iṣẹ́ ẹni èèyàn máa ń ṣe ni ìwọ tó bá dẹ̀ nífẹ̀ẹ́ bàrí wà nífẹ̀ẹ́ òṣùpá bẹ́ẹ̀ ni wà nífẹ̀ẹ́ òṣùpá ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ so òṣùpá bàbá yẹn ọlọ́run kẹgan ó ní ìmọ̀ bàbá yẹn ní ọgbọ́n ìmọ̀ ẹ̀wà kì í ṣe ìmọ̀ àdánìkànjẹ ìmọ̀ tó jẹ́ pé ó ń fún àwọn èèyàn ni tó jẹ́ pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ látara ìmọ̀ tó ní bó ṣe wà yẹn wòlíì ni. Wòlíì ni. bẹ́ẹ̀ ni because orin Saheed Òṣùpá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣé nínú òòmù ni ṣé ní tó ń ronú ni ṣé kíní ni kò sí kan tó fẹ́ ṣẹlẹ̀ tó ṣùpọ̀ ti fi kọrin. Unscripted with Jeff Owolewa. This edition is going to be very, very special because àlejò tí mo gbé wá sí orí ètò lẹ́ni ó ní agbára. She's an actress. She's a producer. Join me as I welcome Bisola Agbeke. Ẹ kí àwọn ará ilé. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá ṣe dáadáa la bá yín orúkọ mi ni Bisola Agbeke Ade. Ó lọ fà. Aya Diona. Kò kí ṣe mẹ́ta ìgbé o. A mọ̀ yín gẹ́gẹ́ bí actress, àwọn kan mọ̀ yín gẹ́gẹ́ bí content creator, ẹ máa ń ṣe skits. But ó wá ní fíìmù kan mo fẹ́ ká mú láti bẹ̀ yẹn a máa wá padà síbi pẹlẹbẹ torí Yorùbá máa ń sọ pé ibi pẹlẹbẹ báyìí la máa ti ń mú ọ̀lẹ̀lẹ̀ jẹ. A rí yín nínú fíìmù kan ẹ ṣe wòlíì nínú fíìmù yẹn. So a lot of people tán bá wo clip yẹn tán wo fíìmù yẹn máa wò pé ṣé wòlíì ni arábìnrin yìí ni àbí wọ́n kàn act ni. Now kí a tó tẹ̀síwájú èmi àti yín àtàwọn aráalé ẹ jẹ́ ká jọ wo fíìmù ká wo kílípù tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ká tó máa tẹ̀síwájú. Pọ̀ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run mú sí orí Mọ́ládé dìde. Sàátìrí kú dáná sànábì. Wà tìrí fátìdì ìnàka àdàrà nàṣọ. Wà sọ fún àbúbú ìbá ni mo ṣe dìrí ìkànnà bàrọ̀ mọ́ ni. Ọlọ́run mú sì sí orí Mọ́ládé. Ẹ̀mí mímọ́. Je m'appelle Ogunki. I am the king and the ruler of the Makajumba 7-6 kingdom. Je m'appelle Stoké, Montreal Travaillé. Ṣé wo mọ̀ wípé òkùnkùn kọ̀ọ̀kan ò lè borí mọ́lẹ̀ ni? Níwọ̀n pa àgbà tó ti dẹ́ṣẹ̀ wọ̀dọ̀ Mósè Orímọládé, ó ṣetán láti gbà kò sí ohun tó lè ṣe. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kọjá òye ẹ̀dá kankan. Ẹ̀dá tó bá fẹ́ tú iṣẹ́ ọwọ́ mi wò, ọ̀run làálàá. Nítorí wípé kí ni erin dánwò lọ́jọ́ kìíní àná ìwú ẹ̀ lọ àkàlàbàgbọ̀ tó tú iṣẹ́ mi wò lọ́jọ́ kìíní àná ó dẹni àṣọ àgbámùréré tó dánwò lọ́jọ́ kìíní àná ó dẹbọra má ṣe rárá ayé yìí ló ń gbé béèyàn bá dánwò ó dánwò làálàá. Àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fín ni sani Sátánì Jésù Olúwa wa. Àmín àmín àmín. Jókòó. Ẹ kú jókòó. Ìránṣẹ́ ní ìgbà tí ẹ mú gba àdúrà lọ amúmọ̀ eré wípé ogun tó ń ṣe yín kìí ṣe ogun ìdílé kìí ṣe ogun ìdílé ìyá tàbí ti bàbá kìí ṣe ti àárín ọ̀rẹ́ ogun ọkọ ọ̀run ní èyí tó ń bẹ yín jà ọkọ ọ̀run yìí jẹ́ alágbára ènìyàn ó jẹ́ ẹni tó jẹ́ wípé ní ibi tí òun wà ọba kan ni tí ẹ̀yin dẹ̀ dàbí olórí ọba ẹ rí pé ìyẹn ní agbára gan
ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin fi ọkàn yín balẹ̀ níwọ̀n bá tẹ̀yin ti dé ọ̀dọ̀ Mósè Orímọládé Ọlọ́run Salvation ó ti ṣetán láti gba ẹ̀yin ó ti ṣetán láti tú ẹ̀yin sí ilẹ̀ tí ẹ̀yin bá ti gbọ́ràn tí ẹ sì fetí sílẹ̀ tí ẹ̀yin sì fi ara balẹ̀ ogun yín báyìí ó máa ṣẹ́ ni amúmẹ́rí wípé ọmọ ènìyàn ti rìn káàkiri ṣùgbọ́n kò sí àtúnṣe ṣùgbọ́n nísìnyí àtúnṣe ti wà ẹ̀yin máa bá mi ṣe nǹkan kan kékeré kan ṣé ẹ̀yin á lè ṣe ẹ máa bá mi kọ́kọ́ rán aṣọ àdúrà eléyìí ẹ̀yin máa wọ̀ ọ́ tí ẹ̀yin bá ti wá rán aṣọ àdúrà tán ẹ máa wà nínú àwẹ̀ àti ìgbélé ọlọ́jọ́ mẹ́ta nínú àyíká Olúwa ibẹ̀ ni ẹ̀yin máa wà àbí ìyẹn pọ̀jù ẹ̀yin ò ní lè ṣe. ó pọ̀jù ó máa ṣe máa. ṣé ẹ̀yin mọ ìdí tí ẹ̀yin fi máa wà ní àyíká nítorí pé ẹ̀yin kò gbúdọ̀ jáde falafolo ní aago 7 ìrìn tó bá ti kọjá aago 7 ìrọ̀lẹ́ ẹ̀yin kò gbọ́dọ̀ rìn ìrìn aago 1 ọ̀sán ẹ̀yin kò gbọ́dọ̀ bá wọn rìn ìrìn ìdájí ẹ̀yin kò gbúdọ̀ bá wọn rìn àbí ìrìn téèyàn ń kọjá ní oríta 3 ẹ̀yin kò gbọ́dọ̀ bá wọn rìn ẹ máa wà ní àyíká ìdí tẹ́ fi máa wà ní àyíká nìyẹn a máa tá àmúre sí ẹnu ọ̀nà fún yín ibi tí ẹ̀yin lè dé ní inú ìjọ lẹ́yìn yẹn ẹ máa bá mi wá èso oríṣi 7 ṣùgbọ́n lójú èso tó wo odó ẹ̀yin máa bá mi wá abẹ́ẹ̀lá funfun a máa dín ní èdìdì táwa bá ti dín ní èdìdì òun ni àwa yóò fi ṣe ìtúsílẹ̀ fún yín tó bá di ọjọ́ 3 ẹ̀yin máa múra bí ẹni tó ń ṣe ìgbéyàwó ṣóyè yín ìgbéyàwó ẹ̀yin máa múra bẹ́ẹ̀ ẹ máa wá gbé gbogbo èso tẹ̀yin bá ti dé odò ẹ máa da èso yẹn sí inú odò ẹ máa kó sí inú odò yẹn ẹ̀yin máa wẹ̀ ìwẹ̀ ìṣẹ́gun nínú ẹ̀ tí ẹ̀yin bá ti wẹ̀ ìwẹ̀ ẹ ti máa mú aṣọ mìíràn dání torí gbogbo ohun tí ẹ bá wọ̀ dòdò kò gbúdọ̀ bá yín padà mọ́ ẹ̀yin máa dáná sun ẹ máa wá wọ aṣọ míì ìyẹn túmọ̀ sí pé ayé tuntun ìgbésí ayé ìdẹ́ẹ̀ra ni ẹ̀yin ó máa gbé lógun bá ṣẹ́ lọ́lọ́run Mósè Orímọládé bá ṣẹ́gun fún yín kò sí wàhálà kankan fún yín ẹ̀yin ẹ máa jó ẹ máa yọ̀ ayọ̀ ní tiyín àlàáfíà. ìjọba ní àti wo kílípù tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ Madam Agbeke báwo ni ẹ ṣe play character wòlíì yìí nínú fíìmù yìí dé level tẹ play ẹ lọ yẹn ṣé wòlíì gangan ni yín ni àbí ẹ kàn act character yẹn torí a ti ń wo character wòlíì nínú àwọn films wa mo fẹ́ lè sọ pé mi ò rí ẹni tó ṣe character yẹn dé depth tẹ lọ yẹn ó lọ fà gan kí nìkan tó ṣẹlẹ̀ gangan. ẹ ṣe gan alákọ̀ọ́kọ́ náà mi ò kí ń ṣe wòlíì kódà mi kì í ṣe ọmọ wòlíì ṣùgbọ́n ní ìgbà tí wọ́n kọ́kọ́ fún mi ní script yẹn pé character tí mo fẹ́ play ni in fact nígbà yẹn mo lóyún bébì mi kò ju bóyá bíi 1 month tá a parí iṣẹ́ ẹ̀ ni mo bí ọmọ so ìgbà tí wọ́n sọ fún mi pé mo fẹ́ ṣe wòlíì mi ọ̀dà kò sí wàhálà ẹ̀kọ́ tí wọ́n dẹ̀ fi kọ́ wa ni pé tó bá fẹ́ ṣe nǹkan o gbọ́dọ̀ ti fira ẹ sí nǹkan yẹn pòkè kíní yìí ká sọ wípé bóyá ní ìsọ sọ pé kéèyàn ṣe bóyá kárátà wèrè o gbọ́dọ̀ di wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbọ́dọ̀ wọnú kárátà yẹn o gbọ́dọ̀ wọnú kárátà yẹn ó dìgbà tí dìrẹ́tọ̀ bá tó sọ cut kò tó normal padà so ìgbà tí ó kù bóyá bíi 2 weeks ni wọ́n ti fún mi ní script yẹn pé kí o máa ṣe kárátà wòlé ìgbà yẹn ìjọ tí wọ́n ti fún mi ni mo ti bẹ̀rẹ̀ sí ní ka ìgbà yẹn ni mo ti wọnú kárátà yẹn kí n tó dórí set because ó máa jẹ́ kó easy fún yàn kì í ṣe wípé o ṣẹ̀ṣẹ̀ máa dórí set wàá ẹ̀ṣẹ̀ wàá fẹ́ máa wọnú kárátà òun ni kò ṣe kí n fi bẹ́ẹ̀ easy fún yàn but tó bá pé yàn ti wà nínú kárátà yẹn ó máa jẹ́ kó easy fún yàn and kárátà yẹn jẹ́ kárátà tó yẹ pé mo wà comfortable nínú ẹ̀ gan because ní àwọn ìgbà kan tí kọ́lọ̀ ṣàlùwà téèyàn bá wá nẹ́tíwọ́ọ̀kì káàkiri èèyàn máa try oríṣiríṣi ọ̀nà so ní time yẹn mọ́mì mi Christian ni wọ́n gbogbo ìdílé mọ́mì mi Christian ni wọ́n ṣùgbọ́n bàbá mi gbogbo ìdílé wọn Muslim ni wọ́n
ṣùgbọ́n kò sí nǹkan tí fẹ́ ò lè ṣe tó fi mú Christian àti Muslim tó fi fẹ́ra wọn ṣùgbọ́n àdéhùn wà láàrin àwọn méjèèjì pé mi ní díẹ̀ lọ́wọ́ pé kó má ṣe ẹ̀sìn ẹ o tó bá dẹ̀ wẹ̀ o lè bá mi ṣe ẹ̀sìn mi bọ̀ kó pọ́n dandan o lè ṣe ẹ̀sìn tiẹ̀. Gbà tí wọ́n wá bí àwa tá à ń dàgbà bàbá make sure pé a lọ sílé kéw a lọ lè kéw àkà kéw àṣewàlímà akétumọ̀. Akétumọ̀ Akékùnrán inshallah. So bẹ́ẹ̀ ṣe jókòó yẹn tún ẹ mọ kéw. Kí ló ṣẹlẹ̀ tí mi ní mọ kéw. ẹ̀ tó rà máa débẹ̀. Mẹ́ta lọ́kan ni mí. So mọ́mì wa náà àwọn náà fẹ́ ká mọ̀ nípa ẹ̀sìn wọn àwọn náà àti kékeré a máa ń tẹ̀lé wọn lọ sí church mọ́mì wa dẹ̀ ní Kérúbù and Séráfù ni wọ́n máa ń lọ. So a máa ń tẹ̀lé mọ́mì wa lọ sí church ní gbogbo time yẹn. So ìgbà táwọn kọ́kọ́ wá ṣẹlẹ̀ láàrin mọ́mì wa àti dáàdì wa mi ìfẹ́ go deep ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn so a ní láti tẹ̀lé mọ́mì wa lọ. So ìgbà tá a tẹ̀lé mọ́mì wa lọ gbogbo àjọ máa ń lọ sí church ni. So nígbà tó wá táwọn time kan tí àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé mi mo wá kúkú wá di ẹni tó ń gbé church. ẹ ń gbénu church Kérúbù. tẹ bá ń gbọ́ takú ti Jésù lọ́rùn ibi ni mo jẹ́ bẹ́ẹ̀. ìsìn ìdájí ìsìn àárọ̀ ìsìn ọ̀sán ìsìn ìrọ̀lẹ́ kò sí ìsìn báyìí máa bá mi bẹ̀ máa ọkọ̀ débẹ̀ tó fi jẹ́ wípé nígbà tó àwọn sáà kan wọ́n fi mí jẹ ọ̀gá kan mi ní church wa. a bẹ̀rẹ̀ sí ní lọ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ìgbà yẹn tí mo máa ń lọ sí Kérúbù ńgbà yẹn ètè mi bá ń gbàdúrà máa ń ké ni. tẹ bá ń gbàdúrà báyìí. máa ń sunkún ni torí wípé ìjì ayé Ọlọ́run má jẹ́ kí ìjì ayé jáyàn nílé ayé àwọn ogun kan wà tó bá wọnú ayé èèyàn máa wò pé kí ni mo ṣe fọ́lọ́run ta ni mo ṣẹ̀ tí àwọn nǹkan yẹn tó fi ń ṣẹlẹ̀ sí ọ kó dẹ̀ kí n ṣe pé bóyá èèyàn ṣe lọ́hùn wọ́n ń pìpẹ́ èèyàn láti rógo lò ní because ṣé rí ilé ayé tá a wà yìí àwọn ọ̀tá wa tá máa ń rò pé ọ̀tá wa náà àwọn tó máa ń lé wa ẹ̀wọ̀n kì í ṣe ọ̀tá wa yes wọ́n ń pìpẹ́ wa fún ìrìnàjò wa ni wọ́n fẹ́ lé wa ká lè mọ̀ pé ó yẹ ká sáré ká lè débi tá à ń lọ. ká lè débi oore wa. because ẹlòmíì tán bá le kò ní mọ̀ pé ó yẹ kóun gbàdúrà kò ní mọ̀ pé ó yẹ kóun sáré kò ní mọ̀ pé ó yẹ kóun ṣiṣẹ́ arẹpẹtẹ. inú ìrìnàjò yẹn mo gba prayer point kan for 5 years. prayer point ẹ yọ kan for 5 years. bẹ́ẹ̀ ni kọ́kọ́ dẹ̀ ṣẹlẹ̀. kí ni prayer point tí ẹ̀ ń sọ̀rọ̀ pa. ó wà láàrin mi àtọ́nà. mo dẹ̀ gba prayer point yẹn fún good 5 years. tí mo máa bọ́ sí iwájú pẹpẹ màmá gbàdúrà màmá ké màmá yíra pé Olúwa ṣé o ti gbàgbé mi ni èé ṣe tí ìwọ ṣe kọ̀ mí sílẹ̀. ó wà lára àwọn psalm tí mo máa ń kà Olúwa gbóhùn ẹ̀bẹ̀ mi tí mo máa ké tí mo máa wọnú ilé àánú tí mo máa yíra tí mo máa yíra ṣe rí ní ìgbà míì wà tí a bá ń gbàdúrà kọ̀ọ̀kan sí Ọlọ́run tí Ọlọ́run ò bá tí ì dá wa lóhùn tí a bá tí ì rí àpẹẹrẹ nǹkan yẹn kì í ṣe pé Ọlọ́run ò dá wa lóhùn kì í ṣe pé Ọlọ́run ò dá wa lóhùn ó lè jẹ́ mọ́mẹ́ǹtì yẹn lọ́lọ́run ti dẹ́ lọ ṣùgbọ́n ó ń palẹ̀ àwọn nǹkan kan mọ́ níwájú èèyàn ó lè má gbàdúrà pé Olúwa ṣe mọ́tò fún mi ṣe mọ́tò fún mi Ọlọ́run ti gbọ́ pé máa ṣe mọ́tò fẹ́ ṣùgbọ́n ní àkókò yẹn tó bá ṣe fún ẹ mọ́tò yẹn ló máa pa ẹ́ kò wá ní ṣe àwa kọ́kọ́ rẹ gbogbo ibi yẹn yẹn máa ní àdúrà kì í gbà àdúrà máa ń gbà o àdúrà máa ń gbà ṣùgbọ́n gbà tó di after 5 years tí mo gbàdúrà yẹn mo wá rí wípé mo gbàwẹ̀ títí tí mo ní ọ́sà mo wá rí wípé ó dàbẹ̀ pé bóyá kò sọ náà níbi kan tí mò ń sọ ìlọ́lọ́run ò ṣe dá mi lóhùn o mo wá change prayer point mi. ẹ change prayer point. mi wá gba prayer point yẹn mọ́ ọdún tí mo change prayer point mi ni prayer tí mo ti ń gbà 5 years ló wá sí ìmúṣẹ. lórí ìbéèrè tí ẹ wá béèrè lọ́wọ́ mi yẹn. ibo lẹ ti rí inspiration tẹ fi act character. ṣé mo pé mo sọ fún yín pé mo máa ń lọ show ìṣọ̀sán ìṣọ̀ alẹ́ ìṣọ̀ gbogbo ẹ̀ lẹ ti máa rí mi ní church gbogbo bẹ́ẹ̀ náà láti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ mo dẹ̀ jẹ́ni tó máa ń béèrè ọ̀rọ̀ gan mo dẹ̀ jẹ́ni tó jẹ́ wípé mo máa ń ṣe research máa láì pé kí n gbá research pé okay kí ló ń ṣẹlẹ̀ níbi bíi kí ni nǹkan tó ṣe I understand kì í ṣe Kérúbù nìkan ni mo lọ o mo lọ Sẹ̀lẹ̀ mo lọ CAC bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ wo gbogbo church mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn àwọn church tó ń gbàdúrà ni àwọn church aládùúrà ni tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run kì í farapamọ́ jẹ wọ́n níyà tẹ́ bá rí tí ọmọ Kérúbù tí nǹkan bá ṣẹlẹ̀ sí àbọ̀mọ Sẹ̀lẹ̀ àbọ̀mọ sí ìjọ ẹ̀mí Ọlọ́run máa ń tú àṣírí nínú ìjọ ẹ̀mí àṣírí tẹ́ yóò tiẹ̀ mọ̀ tó jẹ́ àṣírí ìkọ̀kọ̀ Ọlọ́run ọba máa ń tú ṣùgbọ́n
àwọn tó máa ń lọ ìjọ yẹn wọn kì í gbọ́ràn ẹlòmíì wa ti sọ fún pé ìwé àwọn rí sẹ́ pé má jáde nígbà báyìí o á ní oore ọ̀fẹ́ ti cover òun a máa ń dẹ̀jà òun ni mo sọ pé tí kò bá ṣe sọ ìmọ̀ ní àṣẹ wọn rí church wọn ṣùgbọ́n ọmọ ọjọ́ mímọ́ kérúbù àti àfùsẹ̀lẹ̀ ni wọ́n máa ń dẹ̀jà wọn kí wọ́n máa ń rò pé oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ máa cover wọ́n dẹ̀ ti sọ ẹni tí wọ́n máa ń sọ wípé ogun tọ́lọ́run bá ti ṣẹ́ òun ló máa ń fi hàn ṣùgbọ́n tọ́lọ́run bá fi ogun ọ̀yàn náà ó fẹ́ kó gbégbèsè ni lórí ẹ̀ ni. kí wọ́n yẹ pé wàá sọ pé òkè o mo ti rí pé ọlọ́run ti ṣẹ́ ogun ló ṣe jẹ́ kí wòlíì sọ àbí ni mo ṣe lálàlà àbí láàrin wọn ṣe sọ àbí láàfà ṣe sọ àbí ló ṣe lọ dífà àbí ló ṣe lọ ṣe kankan ó fẹ́ kó gbégbèsè ni ìdí nìyí tó fi jẹ́ wípé so ìgbà tí mo wá gbá kí ni ẹ̀ máa pẹ́ converse actually no tá a máa sọ̀rọ̀ nípa acting jẹ́ nǹkan tí mo love nígbà tí mo ti kéré torí pé iṣẹ́ tí bàbá mi ń ṣe nìyẹn bàbá mi àwọn ò kì í ṣe ẹni tó máa act but wọ́n máa ń produce. so born actress ní ibẹ̀ ṣe jókòó. bẹ́ẹ̀ ni iṣẹ́ tí bàbá mi àti ìyá mi ń ṣe ni so nígbà tí mo ti wà ní kékeré yẹn ni mo ti nífẹ̀ẹ́ sí iṣẹ́ theatre pé mo like iṣẹ́ yìí o kìdí kan ẹ mọ̀ iṣẹ́ tó jẹ́ wípé òun ni wọ́n fi ń bọ́ wa láfi omi ẹ̀ là ń mu oúnjẹ là ń jẹ tẹ́ bá lọ wo sàkún àwọn tó jẹ́ oní tíátà yẹn àwọn ọmọ wọn máa ń fẹ́ ṣiṣẹ́ yẹn torí ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn owó ẹ̀ ni wọ́n fi tọ́ wọn owó àgbé yẹn ni wọ́n fi tọ́ wọn kódà ní ayé àtijọ́ tí olómi àbélébé àbélégún tó bá bí ọmọ wọn kì í ra kọ̀ọ̀kan wọn á ní kó má bàa lójú tì wọ́n máa lọ ní pé lágbájá tí wọ́n máa ní ọlọ́jẹ̀ ti bímọ wọ́n máa fún wọn ní kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ ni torí pé iṣẹ́ yẹn ìwọ tó bá ń ṣe àwọn iṣẹ́ yẹn ò gbúdọ̀ jẹ́ni tó máa ń tijú so láti kékeré mi yẹn ni mo ti nífẹ̀ẹ́ sí pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó bá béèrè lọ́wọ́ mi gbà pé iṣẹ́ olùfẹ́ ṣe ìmọ̀ pé tí mi bá ti dárúkọ pé mo fẹ́ jẹ́ female actor mo máa sọ pé mo fẹ́ read the law anything ká máa sọ̀rọ̀ mo jẹ́ because Ọlọ́run fi ọ̀rọ̀ sí sọ̀rọ̀ mi lọ́rùn nídìílé so mo nífẹ̀ẹ́ sí nǹkan báyẹn ìgbà tí mo wá ti wọ primary school ni mo ti wá bẹ̀rẹ̀ tó yẹ pé tí má ti rí rẹ̀ máa lọ bá wọn ṣe drama tó bá ti fẹ́ ṣe end of the year party wa báyìí ọ̀tọ̀ bá fi mí sí pé kí n ṣe drama báyìí wàhálà máa ṣẹlẹ̀ ní school o tí wọ́n ti mọ̀ wọ́n máa fi mí sí so ìgbà tí mo ti wọ secondary school mo continue so ní time yẹn náà ẹ mọ̀ pé tabatẹ́yìn bá ti wẹ́ SS1 a máa ní àwọn peace club whist club drama club kankan báyẹn so ìgbà tí mo wá wọ SS1 gbà yẹn popsi mi wá ṣe fíìmù kan lọ́dún yẹn àpè fíìmù yẹn ní Òkúta Sọmọpẹ. so dáàdì mi Délé Òdúlé àti mọ́mí aṣẹ́wótóre Mẹ́kà aṣẹ́wótóre London so àwọn ni wọ́n ṣe bàbá mi nínú payment mi yẹn àwọn òbí mi nínú fíìmù yẹn so ìgbà tí fíìmù yẹn wá jáde dẹ̀mọ̀ gbà yẹn mo ṣì wà ní school so àwọn ọ̀rẹ́ mi wá wò ní school gbà yẹn bá di celeb ni nígbà tẹ́ ń sọ yìí ní time yẹn tí mo ń sọ yẹn so bí wọ́n ṣe wá fi mí jẹ president drama club ní school mi nìyẹn pa pé mo ní idea nǹkan tí wọ́n fẹ́ máa ṣe ń bẹ àwa bẹ̀rẹ̀ láti máa ṣe practice gbogbo ẹ̀gbà yẹn títí tí mo fi jáde secondary school so ìgbà tí mo jáde secondary school náà mo rò pé popsi mi wá máa ń sọ kankan nígbà yẹn ẹ má bínú o tí ẹni tọrọ ìbàtà bá popsi mi máa ń sọ pé ìgbà tí popsi mi ti wá rí pé àti mature àti di sisi popsi wa yarí pa wọ́n jẹ́ anybody wa art film pé because obìnrin ló pọ̀ jù nínú ọmọ àwọn pé téèyàn bá tẹ̀ máa art film ó máa jẹ́ ọmọ àwọn ọkùnrin pé because àwọn obìnrin wọn ò kì í gbélé ọkọ mentality wọn nígbà yẹn pé ìpè kò dẹ̀ kí í ṣe pé bí àwọn ṣaṣẹ́wó o kì í ṣe pé bí àwọn ṣaṣẹ́wó àbọ̀ ṣe pé because wọn kì í wáyé òmù wọn lè lọ sí lókè ẹ mọ̀ pé ìgbà yẹn alárìnjó ni wọ́n máa ń lọ káàkiri láti ìlú kan lọ sí ìlú kan wọ́n lè lọ fún 1 year wọ́n lè lọ fún 2 years so ẹni tó ní ọkọ lè bí ìkó tó dé ọkùnrin àti fẹ́yàwó mi so gbogbo nǹkan báyẹn wọn ò mọ̀ pé ó sì máa rí báyìí pé ìrora táwọn ọmọ àwọn náà tó wá ṣe alárìnjọ àwọn òde fẹ́ kí ó rí bẹ́ẹ̀ so pẹ̀tí popsi mi ti wá rí pàtí ń dàgbà kó wá kí ló wá sí fíìmù pé ká má bàa ní interest nínú ẹ̀ mọ̀ ó ti wá di pé ilé wọn máa wá ṣe screenplay ilé wa tẹ́lẹ̀ wọn wá kí ń ṣe mọ́ ní ilé wa pé kọ́ má bàa máa kọ́wọ́ kan wa má bàa wà ń bẹ̀ so èmi náà àgbà kan mú pòkè mo fẹ́ lọ sí school so ọjọ́ tí mo wá dé school
Ọlọ́run tóbi lọ́ba o ìjọ tí mo wá dé school jọ bí mo ṣe wọnú hostel ń bẹ̀ pa báyìí ẹni tí mo kọ́kọ́ ní lọ́rẹ̀ẹ́ nínú school yẹn báyìí tó máa wá kí n bẹ̀ ó kọ́ mu script dání ni. Script fíìmù. Ó kọ́ mu dání I was like bí mo ṣe ní báyìí ó dàgbà tó yẹ pé mo kọ́ pé kí lélẹ̀ lọ́wọ́ sọ pé àwọn fẹ́ ṣe fíìmù kan nínú hostel wọn kankan báyẹn gbàṣẹgbà ṣáà so then mo ní àpéta lẹni tó fẹ́ ya fíìmù wá sọ fún mi pé bọ̀bọ̀ kan wọ́n ń pè ní Ọpẹ́ mo ní okay so gbà tó wá di ní alẹ́ ọjọ́ yẹn mo ní ṣé mo lè meet Ọpẹ́ yẹn kankan bó ṣe wá di Ọpẹ́ èjì yẹn èjì dẹ̀nà rẹ̀ pop sí mi ni. Oh my God. So bó ṣe wá di Ọpẹ́ èjì nìyẹn ara lè wá sọjà aṣáájọ ṣe iṣẹ́ yẹn pop sí bóyá àwọn send mi lọ sí school pé kí n má bàa ṣe iṣẹ́ yàtọ̀ ṣùgbọ́n gbà tí mo dé bẹ́ẹ̀ mo tún pàdé ẹlòmíì so ìgbà yẹn so Ọpẹ́ yẹn wá ní àwọn dẹ̀ like mi pé bí mo ṣe máa ń ṣe so àti bí wá máa mú mi lọ sí location kankan máa mú mi lọ location kankan but ìgbà tó yá èmi àjò mi ò pẹ́ because ẹ mọ̀ pé industry yìí ó ní láti lé owó ó lè lọ sí location wọn tó jẹ́ upcoming kó máa expect pé kó gbalé fún ẹ ó tán rẹ̀. wọ́n gba rúùmù fún ẹ. kó gba rúùmù fún ẹ jàre ó tán rẹ̀ àbí kó máa expect pé okay o kó fún ẹ ní owó oúnjẹ kó fún ẹ ní nǹkan kan báyẹn ó tán rẹ̀ so ó ní láti hustle fúnra rẹ̀ èmi kẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ kan tí mò ń ṣe nílé wọn ò gbọ́dọ̀ mọ̀ gan pé ẹ̀ ń ṣe tíátà mò ń ṣe tíátà so later mọ́mì mi bestie mi ni mọ́mì mi so wọ́n sọ fún mọ́mì tí wọn ò ní problem nǹkan tó bá ṣáà ti máa dùn mọ́ ẹ nínú wọn kò máa sọ fún ẹ pé wọ́n ti ọmọ ẹni tó ń ṣe ti mọ́mì nìyẹn so ìgbà tó wáyà mọ́ sí máa ń fún mi lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ìgbà tó wáyà máa rò pé ìgbà wo ni mo fẹ́ ṣe gbogbo eléyìí dá jẹ́ kí n lọ hustle life mi jẹ́ kí n lọ ṣiṣẹ́ so wọ́n á kó nínú industry pátápátá wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n á lọ ṣiṣẹ́ ṣe gbogbo ẹ̀ so along the line náà ni mo lóyún ọmọ mi so gbogbo kìíní yẹn wá di wípé ó di understand so bí gbogbo ẹ̀ ṣe lọ nìyẹn. so ibi tó ń sọ̀rọ̀ yẹn lọ ni pé ibẹ̀ lẹ ti rí inspiration sí ìta wò tán yìí ó lọ way back. Torí wípé mo sọ fún yín pé ìkan tí mo fi gbé church kì í ṣe 10 years ni mo fi ń gbé church ni mo fi ń ṣèṣòro ṣèṣọ́ọ̀sán ṣe gbogbo ẹ̀ so mo ti use mọ́ ibi bẹ̀ ìyẹn one ẹlẹ́ẹ̀kejì kẹ̀dẹ̀rẹ́ mo ní role model nínú industry. Okay. Yes. Tani role model. Ṣẹ̀dẹ̀ láwọn role model mi ẹ̀ mo máa ń rí wípé ẹni kárátà tó bá fún wọn máa ń deliver tí mi ò bá wá lè meet up pẹ̀lú wọn at least mo gbọ́dọ̀ sún mọ́ wọn. Number one mi ni Fúnkẹ́ Akíndélé I love her so much láti lẹ̀ mí mo sọ ní Fúnkẹ́ Akíndélé I love Fúnkẹ́ Akíndélé tẹ́bàdẹ̀ wo Fúnkẹ́ Akíndélé acting Fúnkẹ́ Akíndélé acting Fúnkẹ́ Akíndélé I know so àǹtí yẹn jẹ́ nìkan tó yẹ pé mo love gan tẹ́bàdẹ̀ any role tí wọ́n bá fi Fúnkẹ́ Akíndélé sí ó máa perfect role yẹn ni bẹ́ẹ̀ náà ni Kẹ́hìndé Bánkọ́lé. Àwọn tẹ́ ń dárúkọ wọn. So bẹ́ẹ̀ náà ni Cherry Ketenshaw àwọn Shafi Bello ẹgbẹ́ pé àwọn people yẹn acting wọn ò kì í ṣe kínní so gba tí mo dẹ̀ gba script yẹn mo ní òkè máa try because à ń gbìyànjú náà ló máa ń fàlùbárí kà sí pé mo máa try even gba tí a kọ́kọ́ ṣe first scene I was like pé mi ṣe kínní dáadáa o pé mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ because mo nǹkan tí mo church ó ní yes tí mo fi wà ní church tí mo dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú church tó jẹ́ pé ìgbà tó stage kan mọ̀ pé mo sọ pé mo dọ̀gá kọrin tí mo máa ń lọ kọrin káàkiri church Kérúbù Sẹ̀lẹ̀ nìbàdàn so mo rò pé mi deliver bó ṣe yẹ kí deliver until ìgbà tí coded. Wasila coded shout out to Adébímpé Akíntúndé Wasila coded shout out to you. tó sọ pé ìyàwó torí ìyàwó máa ń pè mí pé no o try no tọ́pọ̀ àtẹ̀wọ́ fún mi bẹ́ẹ̀ mo pa ṣé mo try ni o wow that's good because tó bá ń ṣiṣẹ́ tí àwọn tó jẹ́ kìíní tó bá ti sọ fẹ́ pé o try definitely o try ni because irú àwọn èèyàn báyẹn kó o tó lè try lójú wọn o ti dé level kan. So ẹ jẹ́ kí n interject yín bẹ́yẹn a little bit ṣe ti rí ibi tá a gbé dé yìí màá tún fẹ́ ká wo another scene tí ẹ ṣe nínú fíìmù tí à ń sọ̀rọ̀ ọ̀pá yìí torí mo sọ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan sìn ẹ sọ pé ẹ use more church bẹ́ẹ̀ni ẹ lò many years
ní church tẹ́ ń gbàdúrà tẹ́ ń gbàwẹ̀ so by that it is use my way of life yẹn now mo fẹ́ sọ nǹkan kan ṣẹ́tìrí it takes a lot of talent láti deliver character yẹn bẹ́ẹ̀ ṣe deliver yẹn torí a lot of people náà lọ sí church àwọn míì lọ sí church jù yín lọ àwọn míì lọ church wọ́n participate nínú church activities jù yín lọ but when it comes to acting delivering that kind of character bẹ́ẹ̀ ṣe deliver yẹn that takes a lot of talent ẹ jẹ́ ká tún wo another scene ṣe play character yẹn bí ìgbà tí wòlíì ń deliver fún ẹni tí tó ń deliver fún ránṣẹ́ ṣe bàbá yẹn máa ń sọ nìyẹn tó wá sí church now bí ṣe character yẹn tẹ fún ẹni yẹn ní message yẹn ó really gan just like bẹ́ẹ̀ pé a wà nínú church ó ń ṣẹlẹ̀ gangan ni ẹ jọ ṣé ẹ lè recreate ẹ lè replicate that is ṣé ẹ lè ṣe nǹkan tẹ ṣe nínú scene ta wò tán yìí tẹ jíṣẹ́ tẹ lo tóònù àwọn wòlíì yẹn gangan ṣe lè ṣe fún wa live mo fẹ́ check kankan torí ojú mi ń blur bẹ́ẹ̀ mo fẹ́ kó clear. kò clear akílódé mo lè ṣe náà. ẹ wò mí gẹ́gẹ́ bí ẹni tó wá tí mo wá gbàdúrà ní church tẹ wá ríran sí mi tóònù àwọn wòlíì yẹn ẹ bá mi. tó nìyẹn nǹkan tí mo ṣe nínú fídíò tẹ play fún wa tán yẹn gbà tí coded tí wọ́n ti character wọn wá àti pèpè ń pèpè kì í ṣe àdúrà fún wọn pé ọkọ òun yan wọn lẹ́nu mo wá sọ mo ní sátìríkù dáná sànàbì wà tìrí fátìdí ìnàka àdàrà nàṣà wà mọ fátìdí ìbà ni mo ṣe dìrí kànáà wà náà bá ní Ọlọ́run Moses orí Mọ́ládé so. ẹ bá lọ sínú ẹ̀mí o ṣé a ti wà okay báyìí. we are fine. ṣé ká mú mi wá àbí. I'm fine. You are okay. so gbà tí mo wá fẹ́ jíṣẹ́ ní ìránṣẹ́ mo ní ohun tí a fi ràn mí òun ni wípé ìwọ ó ní ọkọ ọ̀run nítorí wípé ọkọ ọ̀run tiwọ alágbára ni ẹni tí ó jẹ́ wípé ọba ní ní ibi tí ó ti wá ìwọ dẹ̀ nílò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan so bí aṣáájú bó ṣe lọ nìyẹn now mo ń gbé conversation yẹn lọ sí level kan another scene wọ́n tún fẹ́ ká tún wò scene yìí ẹ fèsì demon ọkùnrin yẹn gangan ẹ wo inú kámẹ́rà yẹn kẹ́ máa ẹ jẹ́ ká máa place inú kámẹ́rà now ẹ fèsì demon yẹn àti demon yẹn dé let us take a listen ẹ jẹ́ ká wo scene tí à ń sọ̀rọ̀ pa ẹ̀. sẹ́lí alẹ́ fami jìrì láfọ̀rọ̀ mi jìrì náà o èjìbú alẹ́ sọ̀lí bàrà mi jìrì o sọ̀lí àlàfà ìrọ̀tù èjìbú alẹ́ balóbìnrin fàjìrà mi o. alóore Christiana ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn ẹ́ nítorí wípé kí ni jùbùtù tó ń wò yìí ìyàwó mi ni olólùfẹ́ mi ni ó ti gbàgbé wípé bíbélì gan sọ wípé ẹnikẹ́ni tí a bá ti sopọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kẹ́nikẹ́ni má ṣe tú wọn ká what God has joined together let no man put asunder tí o bá jáwọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o máa fara káàṣà. ó tó ìwọ ti gbàgbé ni pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé wọn kalẹ̀ lórí àwọn ọ̀ṣọ́mi ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti dúdú lọ́wọ́ Ọlọ́run gbà lánìí èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà kí ẹ sì gbé yín sókè ilẹ̀kùn ayérayé kí ọba àgókò sọ̀kalẹ̀ wá ta ni ọba ògo yìí Olúwa tó le tó ní agbára ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà kí ẹ sì gbé yín sókè ilẹ̀kùn ayérayé kí ọba àgókò sọ̀kalẹ̀ wá ta ni ọba ògo yìí Olúwa ọmọ ogun náà lọ́ba ògo láyé àti láíláí. alóore Christiana ìwọ ti gbàgbé ni because you have been solving small spiritual problems you think you can decipher my gangan try puzzle I am Ogulutu I am the king of the Makazumba 7-6 kingdom jùbùtù tó ń wò yìí olórí mi ni she is my queen kò dẹ̀ sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe sí mo tún fẹ́ kó rántí nínú scriptures Mark 17 verse 12 bíbélì sọ wípé give unto Caesar what belongs to Caesar ẹ fi ti Késárì fún Késárì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí okùn ẹ̀ tí Ṣàngó ẹ̀ bá ń paraba tó bá ń fagi ìrókòyà kò kí n ṣe bíi ti Ògúlùtù èmi Ògúlùtù I am the ruler of the Makazumba kingdom I am the king
I supersede every other power. Ìwọ ló pa. Bẹ́ẹ̀ni, lóòótọ́ ní ká fi ti Késárì fún Késárì, ṣùgbọ́n tẹ̀síwájú, ó ní ká fi tó ń jẹ́ ti Olúwa fún Olúwa. Bẹ́ẹ̀ni, wákìnà sádìnà bàdánásà, sádánà ni, alẹ́kùnsá sádánà ni, mo pa á láṣẹ ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa, nítorí pé mi kọ́ ni mo pera mi àpè mí ni, mo pa á láṣẹ ní gẹ́gẹ́ bí wòlíì, mo béèrè fún àṣẹ Ọlọ́run Ọ̀ṣọ́fà, mo béèrè fún àṣẹ Mósè Orímọládé, mo béèrè fún àṣẹ Ọlọ́run Babalọ́lá, ó yẹ kó sọ̀kalẹ̀ kó darapọ̀ mọ́ mi. I am Okunutu. I am the ruler. I am the king of the Makazumba 7-6 kingdom. I rule. Jubutu is my queen. Enigi Onidiola. Enigi ni mamutu kutu pada si biti mufo. Listen and listen good. See, teach your way back baraba. To ba fagi lokoya. Koki chebiti emi Okunutu. I am a king on the other world. Alore Kristana. Ọmọ bíbí inú Rebecca. Àbí ẹni oṣù June on the 12th. Ìràwọ̀ afẹ́fẹ́ ló ń lò. Mo dẹ̀ mọ̀ túmọ̀ afẹ́fẹ́, mo mú orúkọ tí afẹ́fẹ́ ń jẹ́, gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí ó jẹ́ jáwọ́, tí o bá jáwọ́ o máa kàn dín nínú yọ̀. Ṣé o ń gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ? Irọ́ ló pa nítorí pé akọ̀wé rẹ̀ wípé kí wọ́n ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi ni. Wọ́n ná akadi wàlíyà asa ti sádánà ni wàlíyà aná sálẹ́kù sádánà ni ikú jíjà àmbà aná sádánà ni kàríbù jíjà aná ọlọ́run tó lé ní òkùnkùn sádánà ni kò sí kọ̀kọ́ tó lè fi èmi ṣe nítorí pé mi kọ́ ni mo pera mi àpè mí ni bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́run ni èmi ṣe nítorí pé a fún mi ní agbára láti pàṣẹ lórí ohun gbogbo ó sọ pé gbogbo tẹ́mi bá ti dé olóhùn yóò bá mi dé ó ní gbogbo tẹ́mi bá ti dé olóhùn yóò bá mi tú kò sí kọ̀kọ́ tó máa ṣe fún mi. Tí o bá jáwọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn nǹkan tí mo fi ojú àwọn tàná rí òun ni máa fojú ẹ rí. ọ̀pọ̀ bẹ́ẹ̀ bíbélì sọ wípé kò sóhun dé olówó kan tí a máa ṣe sí mi tí yóò pa mí lára àti pé ta lẹni náà tó wí tó sì ń ṣe nígbà tí Ọlọ́run ò pàṣẹ rẹ̀ nítorí pé akọ̀wé rẹ̀ wípé aya yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fínì. You are the king in your own kingdom. Have you forgotten the king of kings, lord of lords, omnipotent, omniscience, ọlọ́run àwọn ọlọ́run, kìnìún ẹ̀yà Júdà, ọlọ́run a lè ṣe lè wí, a lè pa, a lè jí, ọlọ́run tó ju ọlọ́run lọ. Kábíyèsí o, wọ́n ná àkàdé ẹlẹ́kùn sádánà ni wọ́n jẹ́ anáwó sáàtì sádánà ni ikú dídá báyìí sádánà ni dídá báyìí sádánà ni ó yẹ mo pa á láṣẹ gẹ́gẹ́ bí ìpè wòlíì mo pa á láṣẹ gẹ́gẹ́ bí ẹni àmì òróró ó yẹ ní orúkọ Jésù Kristi nítorí pé a ti fún wa ní orúkọ tó ju orúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi kí gbogbo kókó máa wọlé ní ayé àti ní ọ̀run mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mímọ́ ìyọrin ni mo kọjá lọ sí gọ́ọ̀sà mo fẹ́ nu ẹ̀jọ̀ Jésù ó yẹ mo pa á láṣẹ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ láṣẹ ó yẹ ọmọ ní má jẹ̀mú tó ní má jẹ̀mú lọ ó yẹ ọba gbogbo má jẹ̀mú tó wà láàrin yín jẹ́ lónìí mo yà yín. Ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́ Holy Ghost fire. Sínú tẹ ṣe yìí ẹ wo kámẹ́rà yẹn ni kí ẹ mọ̀. Ẹ gbàgbé pé bóyá àjọ kópa nínú eré yẹn ni. Àjọ wà lórí setting yẹn ni. Báwo lẹ ṣe gbé confrontation yẹn láti level yẹn lọ sí level tẹ gbé lọ yẹn àwọn scriptures tẹ kà yẹn báwo lẹ ṣe ṣe it was almost real. Bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé lóòótọ́ a lè sọ pé a heart ni but at least àwọn tó ń wo àwọn díẹ̀ sí wọn kì í ṣọ̀dẹ̀ at least because bá ṣe ń ṣiṣẹ́ yẹn àwọn wòlíì ń wò. Àwọn àfáà máa wò àwọn tó ní ìmọ̀ jù wá lọ máa wò tó bá art wọ́n mọ̀ pé òun art àwọn díẹ̀ sí ẹ̀ mọ̀ art ju actors lọ. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ àwọn díẹ̀ ló máa sọ fún pé ẹni yóò mọ̀ art àwọn díẹ̀ ló máa pé ẹni mọ̀ art o ó lè má lè art o ṣùgbọ́n mọ ẹni tó mọ̀ art. So as an actor tó bá wà lórí set priority ẹni àwọn audience tó ń wẹ̀ pé báwo mo ṣe fẹ́ satisfy àwọn audience yìí àti tí n bá tẹ̀ fún wọn ní 100% torí kò sẹ́ni tó pé má tẹ̀lé fún wọn ní 90% or 80%. Ìgbà yẹn àwọn audience máa appreciate talent o because ìtẹ́ fi hàn mí tán sí yìí mo rẹ́ni tó lò lórí TikTok mo dẹ̀ mọ iye views tẹ́ni ẹni mo dẹ̀ lọ́wọ́ comment section mo rí nǹkan táwọn èèyàn kan bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe sọ pé àwọn èèyàn sọ pé wòlíì ni mi kì í ṣe wòlíì mo art ẹ̀ ni nǹkan tó fún mi òun ni mo art ṣùgbọ́n mo jẹ́ ẹni tó jẹ́ wípé Ọlọ́run fún mi ní ẹ̀bùn ìmọ̀ talent yìí yẹn ó wà
detailed ẹlòmíì tí mo bá tẹ́mi àtẹ̀yàn bá jọ ń sọ̀rọ̀ ṣe rí kò tẹ́kẹ̀ kéèyàn tó mọ ẹni tó ní làákàyè kò ní láti sọ̀rọ̀ 1 hour kẹ́ tó mọ̀ pé ilé tó bá ti lanu ọlọ́gbọ́n ni. ẹ ti mọ̀ bóyá ó foolish àbí èèyàn tó wà ìsìn. ṣe wá rí tá bá ń sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ kérúbù àbí sẹ́lẹ̀ àbí nǹkan kan ibi tí mo mi wọn. ẹ mọ̀ mi wọn ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. mo mọ̀ ń pa ẹ̀ dáadáa lóòótọ́ o mo ti lọ sí church yìí ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tẹ́ lè fi bò mí lójú tá bá ń sọ̀rọ̀ Orímọládé church Orímọládé àbí Ọlọ́run Ọ̀ṣọ́fà. ẹni sùúrù mo fẹ́ interject nǹkankan bẹ̀ yẹn ẹ má bínú o. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ ẹ má bínú kí n tó gbàgbé ẹ béèrè lọ́wọ́ mi pé àwọn scriptures tí mo lò. mo sọ fún yín mo ní jẹ́ àyè fi ọ̀tá mi làkàlàkà gan. ṣe rí mo máa ka láti Genesis dé Revelation. Really? ṣe lórí. mo máa jókòó tí n bá wà nínú church. eré yẹn a ti ń gbé conversation yẹn lọ. tí n bá wà nínú church mi ò níṣẹ́ iṣẹ́ mi níbi tí mò ń lọ. wọ́n dẹ̀ sọ pé Yorùbá sọ pé ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìtẹ́ṣù fi máa wá bẹ̀ mí lọ́wọ́ ẹ̀ yẹn kí n kúkú lọ máa jíṣẹ́ fọ́lọ́run. so tí n bá ti jí láàárọ̀ báyìí tó lóko ti lóko tó lódò ti lódò mi ò níbi tí mo fẹ́ lọ. mo lọ school bọ́ mi ò níbi tí mo fẹ́ lọ mi ò níṣẹ́ màá wá lọ sí church tí mo bá ti dé church màá wá gbé Bible màá wá jókòó sí iwájú pẹpẹ màá wá gbé pẹpẹ obìnrin ò kí wọnú pẹpẹ ní ìjọ ẹ̀mí so màá wá gbé chair mi màá fèsì pẹpẹ Ọlọ́run màá wá gbé Bible màá máa kà ní ẹ máa bẹ́ẹ̀ mọ̀ kàwé ni máa kà tí bá ti parí ẹ̀ máa tún padà máa tún túkà tí bá ti parí ẹ̀ máa tún padà máa tún túkà ẹnu ò dẹ̀ kí n ro mi. mo fẹ́ kẹ́ wọnú scriptures. ẹ máa gbọ́ o tí n bá bẹ̀rẹ̀ àdúrà nígbà tí mò ń labour third born mi so sister mi tó wá take delivery mi wọ́n wá pe pastor wa kan pastor wa yẹn God bless you Pastor Bembe God bless you wọ́n wá pe pastor wa yẹn bó ṣe wá pe pastor wa yẹn wá sọ fún wọn sọ pé mo ti fẹ́ máa bí mo ti fẹ́ deliver nǹkan ọkọ̀ báyẹn pastor wa sọ pé kọ́ka mo dẹ̀ ti wà láti push pé kọ́ka Psalm kan fún mi sister mi ń ṣí Bible mo dẹ̀ ń kà fún wọn lórí wípé nígbà tí Israeli kó nínú aginjù ó lè wọ́n wípé báwo ni mo ṣe mọ̀ tara ilé Jacob padà Judah di ibi mímọ́ rẹ̀ Psalm 114 ni. Psalm 114 ni ó yẹ ká fún wa mo fẹ́ check nǹkankan mo fẹ́ ẹ wo kámẹ́rà yẹn kẹ̀kẹ́ fún wa. Judah di ibi mímọ́ rẹ̀ Israeli di ìjọba rẹ̀ òkú rí ó sì sá Judah padà sẹ́yìn ó ní kí ló ṣọ́ ìwọ òkú tí ìwọ fi sá ìwọ Judah tí o fi padà sẹ́yìn ó ní wárìrì ìwọ ilẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé bí kọ́yọ̀ sọ pé kí ka Psalm 24 kí ka Ọlọ́run jẹ́ kẹ́ ogun ọ̀gbọ̀n gbogbo ẹ̀yin sẹ́wọ̀n wà ẹ̀ ní ogun o. ẹ ka Psalm 24 fún wa. tí Olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí ìṣàn omi ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ó lé ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí bùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run gbàlà ni ó ní èyí ni ìran tí ń ṣe àfẹ́rí ẹ̀ tí ń ṣàfẹ́ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yẹ ní ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yẹ nìkan ayé kí ọba ògo kó wọnú ilé ìwà ta ni ọba ògo yìí Olúwa tó le tó ní agbára ni Olúwa tó ní agbára ní ogun ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yẹ ní ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yẹ nìkan ayé kí ọba ògo kó wọnú ilé ìwà ó ní ta ni ọba ògo yìí ó ní Ọlọ́run àwọn ọmọ ogun náà ní ọba ògo láì àti láíláí. àmín. ó ti di scriptures méjì bẹ́ẹ̀ ẹ fún wa ní kẹta ẹ wo kámẹ́rà yẹn kẹ fún wa ní kẹta mo fẹ́ check nǹkan kan sẹ́ lórí ètò lónìí ẹ fún wa. ẹ wo scriptures pọ̀. ẹ fún wa ní kẹta ẹ ti fún wa méjì báyìí ẹ fún wa ní kẹta. scriptures pọ̀. kẹ́ka bomi wá ni kẹ́ bomi kẹ́ tó continue. ẹ̀rọ láti fẹ́ kí n fi yí iṣẹ́ ẹ̀dẹ̀ bí tẹ́mi bá fẹ́ àwọn Bible mi ìtẹ̀lé máa ka bí mi ṣe lọ sí church gan máa ka Bible reason ni wípé nǹkan téèyàn bá ti use mọ́ tí èèyàn bá ṣe láàrin ọjọ́ kan ó máa dàbẹ́ ń pè kọ́kọ́ tí ó ti miss lára èèyàn ni ìgbà míì tí n bá fẹ́ gbàdúrà
màá sọ scriptures lórí tí mo bá fẹ́ gbàdúrà àwọn scriptures mi ẹ mọ̀ bíbélì ló sọ ó ní àwa yóò kọjá lórí kìnìún ejò paramọ́lẹ̀ ó ní wọn kì yóò ṣe wá ní nǹkan kan ó lóun yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé wa sókè ní ọwọ́ wọn káwa má bàa fi ẹsẹ̀ wa gún òkúta ó ní àwa yóò kọjá lórí kìnìún ejò paramọ́lẹ̀ ó ní wọn kì yóò ṣe wá ní nǹkan kan ó ní kìkì ojú wa ni àwa yóò fi rí ó ní kìkì tiwa ni àwa yóò fi gbọ́ ó ní ṣùgbọ́n ibikíbi kì yóò súnmọ́ lé wa bẹ́ẹ̀ ni àwọn kan kì yóò gbé wa dé tí wọn bá fẹ́ gbàdúrà ààbò Psalm 91 dá gan. ok ó ti lẹ́lẹ́kẹta. Psalm 91 dá gan. tí wọ́n fẹ́ gbàdúrà ààbò. Ó dá gan. Inú tẹ́jọ́ bá tún ka Psalm 118 ibẹ̀ náà ni ló tún ti sọ wípé ó ní èmi kì yóò kúkú kan bí kò ṣe yíyẹ kí èmi kí o lè máa ròyìn iṣẹ́ Olúwa ni. ó di kẹrin mẹ́rin. so ṣe bí kí ló wú pẹ̀lú Psalm 23 náà sọ pé ó ní aago mi yóò kún àkúnwọ́ sílẹ̀. Tẹ́bá wo Psalm 3 náà ó ní èmi yóò sùn èmi yóò jí ó nítorí pé Olúwa ni olùpamọ́ mi Olúwa ni ààbò mi tó ṣe rí èmi fìjà fáwọn tó ń bá mi jà fún ọkọyọ pẹ̀lú dìde fún ọlọ́wọ́ mi so ṣe rí bí àwọn sáàmù yẹn ṣe ń gbọ́ báwọn sáàmù yẹn bí wọ́n ṣe wà nínú Bíbélì tó jẹ́ pé a lè fi jagun a lè fi ṣẹ́gun a lè fi ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló wà nínú Quran bẹ́ẹ̀ náà ló wà nínú ẹ̀sìn àbáláyé ṣùgbọ́n a ti wá sọ ẹ̀sìn a ti ń ṣe rivalry ẹ mọ̀ iye ẹ̀sìn tó wà ní over 10,000 religions all over the world. àwa máa sọ wípé Ọlọ́run ní agbára láti sọ pé kí gbogbo ayé máa sin ẹ̀sìn ẹyọ kan ẹ̀sìn kan náà tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ kí gbogbo wa máa sin ẹ̀sìn kan náà ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ kó kálukú máa sin ẹ̀sìn tó bá wù so ta ni èmi láti judge ẹ pé ìwọ tó ń ṣe ṣẹ̀ṣẹ̀ máa wọná tàbí ìwọ tó ń ṣe ẹ̀sìn eléyìí ó máa wọná àbí ìwọ tó bá ń ṣẹ̀sìn Islam o torí pò ti ṣe Kristẹni tó máa wọná tàbí ìwọ tó bá ń ṣẹ̀sìn Kristẹni ó máa wọná ní ṣé èmi ni vice Ọlọ́run ni màá fi máa sọ bẹ́ẹ̀ àbí píye Ọlọ́run nǹkan tó bá ti wo oníkálukú ẹ jẹ́ kí oníkálukú ṣe a rí mùsùlùmí tó máa níṣòro tó jẹ́ pé ọ̀dọ̀ pásítọ̀ ló ti máa rí gbàlà a rí Kristẹni tó jẹ́ pé nígbà tó níṣòro àáfà ló tú sílẹ̀ àdẹ̀rẹ̀ àáfà tó jẹ́ pé oníṣẹ̀ṣe ló sílẹ̀ àrẹ oníṣẹ̀ṣe tó jẹ́ pé chọ́ọ̀chì wọn ti tú sílẹ̀ ó wọ inú ara wọn ni ilé ayé láti rí àáfà tó bímọ tọmọ ẹ̀dẹ́ jẹ́ wòlíì tó jẹ́ pásítọ̀ Ọlọ́run mọ nǹkan tó ṣe kò ṣe mistake Ọlọ́run kì í ṣe mistake so ní ìgbà yẹn náà ikọ̀ òdì kan lọ́wọ́ ẹlòmíà ẹ mọ́ya àwọn tájọ́ lọ́lẹ̀ kí ìgbà tó máa bú mi pè mí lọ di kiri yó èmi lọ ṣe kinní kan èmi ni mo mọ nǹkan tó ń lé mi dòní mò ń kírun mò ń fa tẹ̀síbíù ó dẹ̀ tún lè dọ̀la kí n tún gbé Bíbélì kí n tún kà èmi ò bá ẹ̀sìn kankan yọ òdì. ok ẹ jẹ́ kí n gbé conversation yìí lọ sí next level ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn then with the movie àwọn scenes tá a ti wò nínú movie tá a sọ yẹn ẹ ní deep knowledge nípa kérúbù sẹlẹ àti church Bible knowledge nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ń sìn lẹ ti fún wa ní ẹsẹ̀ Bíbélì bíi 9 lórí ìjókòó sínsìn lórí tẹ̀sí kà fún wa now ṣé kérúbù ti wà before sẹlẹ ni àbí sẹlẹ ti wà before celestial ti wà before kérúbù and seraphim báwo ni because àwọn méjèèjì aláṣọ ẹ̀mí làwọn méjèèjì wọ́n ní àwọn kankan tó jẹ́ pé wọ́n ní similarities wọ́n láwọn kankan tó jẹ́ pé wọ́n jọ máa ń ṣe papọ̀ kí ni ìyàtọ̀ ẹ fún wa ní knowledge nípa ìjọ aláṣọ ẹ̀mí. ìjọ aláṣọ ẹ̀mí. Christian wo lọ́mọdé ń ṣe àwọn nǹkan wo ló pa wọ́n pọ̀ àwọn nǹkan wo ni wọ́n ìjọ ń ṣe tí ó fi jẹ́ pọ̀. ṣe rí ẹ ṣe gan ṣe rálá àkọ́kọ́ ìjọ kérúbù and seraphim kọ́kọ́ dálẹ̀ wọ́n dálẹ̀ ní 1925 but sẹlẹ̀ wọ́n dálẹ̀ 1947 wọ́n kọ́ nínú orin. ìlànà tí ọ̀sán dòru tá a sọjọ́ mímọ́ kalẹ̀ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn ń ké lùlì àwọn ẹyẹ wọn ń ké lùlì lùlì oore ọ̀fẹ́ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn ń ké lùlì oṣù kẹsàn-án ọjọ́ kọdínlọ́gbọ̀n ọdún 1947 ní èyí ṣẹlẹ̀ lágogo 3 ọ̀sán
lọ́wọ́ SBJ Ọ̀ṣọ́fà so wọ́n date yẹn wà ń bẹ̀ 1947 ó wà nínú orin yẹn ó wà nínú orin ìmú ṣe 244 kan ni. okay so kí ni àwọn similarities kí ni àwọn nǹkan tó yàtọ̀ nínú Kérúbù àti Sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ sọ fún wa. alákọ̀ọ́kọ́ nǹkan tó yàtọ̀ ni pé but mo fẹ́ lè sọ pé kò sí yàtọ̀ gan mọ́ sí nítorí ní ayé àtijọ́ Kérúbù ló máa ń ṣèdè Sẹ̀lẹ̀ ṣèdè. okay ṣùgbọ́n láyé ìsìn yìí mo ti ń ráwọn kan lórí social media tí mo ti rí pa àwọn Sẹ̀lẹ̀ náà tún ti ń sọ èdè àwọn kan ló máa ń pàtẹ́wọ́ àwọn kan oníjó ni wọ́n. èwo ló ń pàtẹ́wọ́. Kérúbù lálátẹ́wọ́. okay ṣùgbọ́n ní ìsìn yìí àti àwọn méjèèjì wọ́n ti jọ ń pàtẹ́wọ́ wọ́n ti jọ ń jó. ẹlẹ́ẹ̀kẹta bọ́ ti yàtọ̀ Kérúbù àti Sẹ̀lẹ̀ tèmi lè sọ ń sìn ni pé ó ní ibi tó máa dé nínú Sẹ̀lẹ̀ kó tó lè máa dé àmùrè. okay àmùrè tán máa ń dè sẹ́gbẹ́ mi. bẹ́ẹ̀ ni ó níbi tó máa dé nínú Sẹ̀lẹ̀ kó tó lè máa wọ cape. okay ṣùgbọ́n ní Kérúbù àtọmọdé àtàgbà ló ń lo àmùrè ló ń lo cape. okay ẹlẹ́ẹ̀kejì kẹ̀dẹ̀ ẹ̀bẹ̀ ṣe mọ̀ pé Kérúbù tún pé oríṣiríṣi alágbọ́ Jésù alọ́nàwà mímọ́ a ní sacred a ní ayọ̀ ní bẹ́ẹ̀ lọ ìyẹn àwọn máa ń lo oríṣiríṣi colour wọ́n máa ń lo red wọ́n máa ń lo lóòótọ́ náà nínú Kérúbù wọ́n máa ń lo blue torí pé gbogbo colour kọ̀ọ̀kan tẹ́ rí yẹn ló ní nǹkan tó dúró fún. kí ni red dúró fún nínú Kérúbù kí ni blue dúró fún. blue ni aṣọ àánú. okay tó bá yẹ pé wọ́n bá rí wọn sí ọ̀pẹ̀ kẹ́ni yẹn béèrè fún àánú wọ́n á ní kó lọ ra àbẹ́là blue kó lọ sùtánà blue yellow láṣọ agbára. okay yellow láṣọ agbára ìmọ́lẹ̀ láṣọ funfun so wọ́n á believe pé red aṣọ ogun tó bá yá wọ́n fẹ́ jagun àbí nǹkan kan fẹ́ ṣẹ́gun fúnyàn so gbogbo ẹ̀ náà ló ní nǹkan tí ó dúró fún ṣùgbọ́n Sẹ̀lẹ̀ ò kì í ṣàmúlùmálà white nìkan ni wọ́n máa ń lò so bó ṣe rí nìyẹn so Kérúbù a lè rán sùtánà blue o lè rán but àwọn sacred ò kì í rán red àwọn agbọ́ Jésù ló máa ń rán red o lè rán àwọn agbọ́ Jésù náà ló máa ń rán yellow o lè rán blue o lè rán yellow sùtánà o lè rán white sùtánà but nǹkan tó jọ pa wọ́n pọ̀ náà ni pé gẹ́gẹ́ bí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù o ò lè wọnú ìjọ bẹ́ẹ̀ ni àti Sẹ̀lẹ̀ àti Kérúbù o ò lè wọnú ìjọ. tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ò lè wọnú ìjọ. kò lè wọnú ìjọ níbi tí a máa ń jókòó sí tí a bá ti wà máa gbọ́ pé tó bá jẹ́ pé kí ni wà ní mi ò wọlé ìyẹn túmọ̀ sí pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò lè gbé wọlé níwọ̀nba àgbà tí pẹpẹ bá ṣì wà lórí ìdúró òun ló fi jẹ́ wípé tí a bá fẹ́ ṣe àjọ̀dún tó jẹ́ pé gbogbo èèyàn ló máa wọlé wọ́n máa ń láti sọ pẹpẹ kalẹ̀ káwọn èèyàn lè wọlé. so now I notice pé àwọn Kérúbù wọ́n máa ń fà á yà wọ́n máa bígbà tí wọ́n sọ kéwú nínú àwọn ọ̀rọ̀ wọn kí ló fà báwo ni Christianity bó ṣe tún wá di pé wọ́n sọ kéwú. ṣe rí lórí àyà yẹn wọ́n bí lè pè tó bá ti lọ sí inú ẹ̀mí ṣóyẹ yín pé màláìkà yẹn ló máa ń gbé àyà wá fún wọn ẹ̀bùn dẹ̀ nílò táwọn kan sọ pé wọ́n máa ń kọ ṣùgbọ́n tó bá lọ kọ́ àyà kò lè dàbí tó jẹ́ pé Ọlọ́run fún ẹni ṣe ẹ̀dẹ̀gítà bá ń sọ̀rọ̀ nípa àyà nǹkan tó dìpù ni nítorí pé bẹ́ẹ̀ ṣe rí Kérúbù yẹn bẹ́ẹ̀ náà ló ṣe wà náà ní Sẹ́lì náà a ní ṣe rí oríṣiríṣi èèyàn ló wà nínú ẹgbẹ́ Kérúbù ṣòye yín àti Sẹ̀lẹ̀ a ní alálà a ní onímọ̀ àyà alẹ́ni tó máa ń gbọ́ alẹ́ni tó máa ń rí a ní alóore oríṣiríṣi ni Ọlọ́run fi lè lòyàn kò dìgbà tó bá lára ẹ mọ́lẹ̀ pé òun gbẹ̀mí lọ́nà tó lè pẹnu ẹ sọ̀rọ̀ ẹlòmíì tó bá ti dijú tó bá sùn ó máa lálàá tá bá wo Yusuf ìyẹn Joseph a rí wípé alayhi salatu wa salam a rí wípé ojú àlá lọ́nà ti communicate pẹ̀lú ẹ̀. gbogbo àwọn ìran yẹn àwọn visions yẹn ojú àlá ni ṣe ti understand báyẹn so ṣe rí gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn pátápátá náà ni wọ́n ní iṣẹ́ tí gbogbo wọn wá ṣe ní ilé ayé lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa rí wípé tá bá sọ̀rọ̀ mírèkù Jésù ló ní mírèkù ibi tá a pe òun sí nìyẹn láti wá fi ẹ̀ṣẹ̀ kò fi ẹ̀jẹ̀ kó fi wẹ ẹ̀ṣẹ̀ aráyé kó wá kú fún wa kó wá fi ẹ̀ṣẹ̀ sacrifice fún àwọn èèyàn. lẹ́yìn Jésù ẹni tó tún dàbí Jésù nínú Bíbélì Stephen ni bẹ́ẹ̀ ni Stephen ló tún ní sùúrù báyẹn Stephen òun ló tún ní sùúrù báyẹn so àti lọ sí gbogbo ibi bẹ̀ yẹn so ṣe wá rí àyà fífà
ẹ̀bùn ni àwọn ẹlòmíì máa ń lọ sórí òkè lọ bèrè ẹlòmíì àgbàdua ṣùgbọ́n Ọlọ́run máa ń fún oníkálukú ẹ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run máa ń fún yàn ẹlòmíì torí pé ó ṣàfẹ́ sọ èdè ó fẹ́ sọ èdè á lọ tójú bọ̀ nǹkan tí ò yẹ kó tójú bọ̀ wọ́n máa ń tójú bọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fún ó máa ń easy fún ẹni tí Ọlọ́run bá fún ṣé mọ̀ pé alẹ́ lòmíì tó jẹ́ pé èdè kan ṣoṣo ló máa ń sọ tó jẹ́ pé èdè kan la fún láì adẹ̀rẹ́ ẹlòmíì tó jẹ́ pé oríṣiríṣi èdè ṣé ẹ mọ̀ wípé ẹlòmíì máa sọ èdè bí a máa sọ bí èdè China bẹ́ẹ̀ ni ó ní woman kan tí mo mọ̀ kò lọ school rárá ṣùgbọ́n tó bá wọnú ẹ̀mí òyìnbó tó máa sọ máa ò bóyá graduate ni so kíní yẹn ó dìpù gan ó poríṣiríṣi ó dìpù gan ẹlòmíì tó bá sọ èdè mi báyìí ó máa sọ èdè Indian ó máa gbà ìwé èdè wo tún lè ń sọ yìí ó dìpẹ́ lórí màláìkà tó bá ń lò ní wákàtí yẹn. àwọn màláìkà mi wẹ̀ lómi báyìí tó bá ti wọnú ẹ̀mí báyìí wọ́n máa ná everybody tó bá sùn ni yes tó bá sùn báyìí ó máa ná ẹ nọyàn ní ẹlòmíì dẹ̀ ni tó bá wọnú ẹ̀mí báyìí ó máa ṣeré lórí ẹ̀mí ìwé ẹ̀gbọ́n mi. okay. tí ẹ̀gbọ́n mi bá wà nú ẹ̀mí ẹ̀ ní mọ̀pọ̀ wà nú ẹ̀mí ó máa rẹ́rìn ní mọ́tò ẹgbẹ́ pẹ̀jọ ẹlẹ́mìí dà á dẹ̀ máa fún ẹ ní mẹ́sáàgì tó dẹ̀ máa ṣẹlẹ̀ so oríṣiríṣi ni but lọ́dọ̀ mi ẹ̀bùn ni ṣé wáyé tá a bá wá ń sọ̀rọ̀ pé kéwú yẹn lóòótọ́ sọ pé kéwú ni wọ́n fi wọlé ilé ológo ilé aláyọ̀ kéwú ni wọ́n fi wọlé nínú orin wa náà láti kọ láhìlá àìlàlá o láhìlá àìlàlá kò sọ́ba méjì àfọlọ́run láhìlá àìlà ẹ bá ń pẹ́ yáhàláwù ó yáhàláwù alikúránì sọ̀kalẹ̀ yáhàláwù. ṣùgbọ́n nígbà míì wà tí èèyàn bá wọ inú ẹ̀mí tó bá ń sọ èdè ó lè máa sọ lárúbáwá ṣùgbọ́n kì í ṣe ìtumọ̀ nǹkan tó sọ nìyẹn ok ẹ jẹ́ kí n ṣe báyìí pé bóyá ẹni yẹn sọ wípé ok bóyá ẹ jẹ́ kí n lo ìtìmọ̀lù lẹ́ẹ̀kan tí mo ní sáà tí kò dáná sànọ́bì ẹlòmíràn pé ànọ́bì kò kí ń ṣe ànọ́bì ni mò ń sọ ó ní nǹkan tó túmọ̀ sí ṣe ti understand so tẹ́lẹ̀ omi bá wà lórí even ẹ jẹ́ kí n tún sọ ọkọ tí kérúbù bá wọnú ẹ̀mí tí ó bá sálámọ̀ kò lè sọ kankan bẹ́ẹ̀ ni ó máa sálámọ̀ kó tó lè jíṣẹ́ so àdìtú ni ó yọ lọ ẹlòmíà sọ pé wọ́n máa ń lo candle nígbà tó náà fẹ́ dá ayé gan ó ní kí ìmọ́lẹ̀ kí ó tàn. àbẹ́là kẹ̀dẹ̀rẹ̀ ìmọ́lẹ̀ ni a fi máa ń tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò àwọn èèyàn ni wọ́n ti ní ìgbàgbọ́ nínú pé tí wọ́n bá ti tan àbẹ́là ìmọ́lẹ̀ nǹkan téèyàn fẹ́ yẹn ó máa tàn torí tí nǹkan bá wà nínú òkùnkùn ẹ lè rí ní kí ìmọ́lẹ̀ kí ó tàn. okay now ẹ jẹ́ ká tún take a little bit further a máa ń rí yín ẹ máa ń ṣe content ẹ máa ń ṣe oríṣiríṣi àwọn content ẹ máa tún wá ń ṣe àwọn content tẹ máa ń kọ orin King Dr. Saheed Òṣùpá Olúfimọ́ 1 ẹ máa wá ń ṣe àwọn content yẹn ẹlòmíà wọ́n pé ṣé ẹni yìí ṣé ẹ dìídì lọ lẹ́ni orin Òṣùpá yẹn ń bì kan nítorí orin Òṣùpá bí ìgbà tí ẹ fẹ́ lọ ó dàbí ìgbà tí ẹ fẹ́ lọ study ẹ ni. ẹ máa study Òṣùpá ẹ máa study orin ẹ. bí academic course. bẹ́ẹ̀ni. ní orin Òṣùpá. bó ṣe rí ni. àgbékalẹ̀ àwọn orin yẹn lyrics and everything. báwo lẹ ṣe ní ìmọ̀ orin Dr. Saheed Òṣùpá dé level tẹ́ni ẹ̀ tẹ́ máa ń kọ́ tẹ́ máa kàn ń flow ẹ̀ nínú àwọn content yìí. ẹ ṣé gan inú mi dùn tó bá yẹ pé àparí interview ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dádì mi bàbá mi Saheed Òṣùpá tó ní mo máa ń pera mi ní Olúfimọ́ baby. so tí ẹ bá bẹ̀rẹ̀ ó máa dùn mí gan alákọ̀ọ́kọ́ actually no mi ti lórí ọ̀fẹ́ àti meet wọn náà wọn. tí meet wọn náà wọn. so mo ń sọ báyìí pé mo fẹ́ meet wọn náà wọn actually mo ti meet wọn rí nígbà tí mo wà nínú gbági tó wọ́n mọ́ nínú gbági ni mí gbági nìbàdàn wọ́n máa wá kọrin fún wa tá a bá ṣe gbàgede. bọ̀ pé kájọ jókòó kájọ sọ wọ́n náà wọn mi ò tí meet wọn rí ìgbà tí wọ́n wá fẹ́ àǹtí mi gan nínú gbági ńgbà yẹn ẹ mọ̀ pé kí lorúkọ wọn àǹtí Bísí nínú gbági ni wọn ẹ̀sẹ̀ ọmọ nínú gbági ni wọn so ẹ ti understand kí n tí mo sọ so
King Dr. Saheed Òṣùpá jẹ́ nìkan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ craft wọn gan nítorí wípé sórí ẹni tó àwọn kan gbà kan àwọn kan máa sọ pé Òṣùpá máa ń pọ̀fọ̀ ó máa ń pọ̀fọ̀ Òṣùpá náà ti sọ fún rẹ̀ ó ní ẹni lórin tí mo bá kọ pé kò yé òun ó níbi tó gbọ́n mọ́. That goes. So ó túmọ̀ sí pé kò kọ orin fún ẹni tí ọpọlọ ẹ̀ ò bá kún ẹni tí ọpọlọ ẹ̀ ò bá kún ló máa sọ pé ọ̀fọ̀ ló ń pa. Òṣùpá ṣe rí ìwọ̀nba Yorùbá tí mo gbọ́ lẹ́yìn pé bóyá lọ school torí course tí mo ṣe abọ́rò Yorùbá imagine ká máa bọ́rò Yorùbá language abọ́rò ẹ̀ ṣùgbọ́n orin Saheed Òṣùpá ó help mi gan. Mo ti ń gbọ́ orin Òṣùpá ń sìn ó ti pẹ́ gan bẹ́ẹ̀ ni ó ti over 30 years tí mo ti ń gbọ́ orin Òṣùpá. Kí ni first album King Dr. Saheed Òṣùpá? Mo fẹ́ check nǹkan kan. Fuji Badisco. Ṣẹ́gi ẹ̀jẹ̀ kìí sọ fún Ṣẹ́gi. Èmi sì ń gbọ́ Òṣùpá nígbà tó jẹ́ wípé Òṣùpá ò tí ṣe kí n báyìí when I was in school ti èmi láàrin àwọn ọ̀rẹ́ mi èmi ni mo máa ṣe débi pé mo máa play orin Òṣùpá wà love Òṣùpá ó tó bẹ́ẹ̀. Ẹ máa ń kọ́. mo initiate gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá àwọn tí wọn kì í gbọ́ Fuji ìgbà tí mo dé school máa play Òṣùpá tí bá ti play Òṣùpá ìgbà tó stage ìgbà tí mo máa ṣe content Òṣùpá ọ̀rẹ́ mi kọ́kọ́ mẹ́tì pé ṣé mo ṣì ń gbóṣùpá ni mo ní mi ò lè fòṣùpá sílẹ̀ láìṣe because àwọn tó bọ̀ mí gangan dé ní time yẹn nígbà yẹn tí mo sọ ti pẹ́ gan bá máa bẹ̀ àwọn ọ̀rẹ́ mi pé gbórin máa yí máa mú yín kankan o lè gbọ́ tó bá ọ̀rẹ́ mi ní kí n gbọ́ ní no ilé yóò kọ̀ kí n ṣe pé onífújì lásán gbọ́ nǹkan tó sọ gbọ́ lyrics àwọn nǹkan tí Òṣùpá ń sọ ìjìnlẹ̀ lyrics tó ìjìnlẹ̀ tí àwọn ọ̀rẹ́ mi bá wá gbọ́ tí màá wá lọ ra ábọ̀mù ẹ̀ màá mọ̀ lọ fowó mi rà á máa fún ma nílò gbọ́ kò sí ètò gbọ́ nínú wọn tí ò kí sọ fún mi pé jọ èwo ló ti jáde mo fẹ́ gbọ́ bí bẹ́ẹ̀ ni so èmi ò kí ń ṣe fans social media àwa ti wà ti pẹ́ torí pé mo jẹ́ ẹni tó jẹ́ pé mo love music mo máa ń gbọ́ Barry ṣe understand mo máa ń gbà yín lọ Ọmọwúrà because mo jẹ́ ọmọ grandma ọmọ arúgbó ni mi arúgbó ló tọ́ mi so pàǹjágà rántí ọjọ́ ọ̀la o tí gbọ́dọ̀ mi bá ń jó nínú kí ní bàá jọ́ máa jó báyìí ni ọmọ arúgbó ni mí so ó máa ń gbọ́ Barry ìwọ tó bá dẹ̀ nífẹ̀ẹ́ Barry wà nífẹ̀ẹ́ Òṣùpá bẹ́ẹ̀ ni wà nífẹ̀ẹ́ Òṣùpá ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀. Ok mo fẹ́ test nǹkan kan. ó máa nífẹ̀ẹ́ Òṣùpá ṣé wá rí ìgbà tó wá di ayé social media tó wá di wípé bàbá ti wá every pattern wo ni King Dr. Saheed Òṣùpá lò nínú first album yẹn mo fẹ́ check. tẹ́ bá gbọ́ first album Saheed Òṣùpá ẹ máa rò bóyá Barry ló ń kọrin ni ẹ máa rò pé Barry ló ń kọrin ni so Òṣùpá bàbá yẹn Ọlọ́run kẹ́ gan ó ní ìmọ̀ bàbá yẹn ní ọgbọ́n ìmọ̀ ẹ̀wà kì í ṣe ìmọ̀ àdánìkan jẹ́ ìmọ̀ tó jẹ́ pé ó ń fún àwọn èèyàn ni tó jẹ́ pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ látara ìmọ̀ tó ní bó ṣe wà yẹn wòlíì ni. bẹ́ẹ̀ ni because orin Saheed Òṣùpá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣé nínú òòmù ni ṣé ní tó ń ronú ni ṣé kìíní ni kò sí kan tó bá ṣẹlẹ̀ tó ṣùpọ̀ ti fi kọrin ní ìgbà tí mo sọ fún yín pé mo máa ń lọ sí church yẹn tí mo wà nínú ogun yẹn tí mo bá ti ń sunkún báyìí tí mo bá ti ṣe kìíní báyìí tí mo ti ṣoríṣiríṣi orin méjì kan ni mo máa ń gbọ́ nígbà yẹn alákọ̀ọ́kọ́ orin Òṣùpá yìí kí ló ń bá ẹ lọ́kàn jẹ́ gan kí ló ń ṣe tayà rẹ̀ ń já ọ̀rẹ́ má sọ̀rọ̀ ètí nu àlejò ṣàní ìṣòro dàbí àlejò tí ó lọ la ìpè ọjọ́ ìgbà kan bẹ tómi jẹ́ ni ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan bẹ tẹ́rin máa ní. orin ẹgbẹ́ màmá máa fi pè tí bá ti wọ́n gbúdú mi àwọn bàdá wà dàbẹ́ pé problem mi ti solve bẹ́ẹ̀ náà lórin Tọ́pẹ́ Àlàbí àgbélébú àwa ẹ̀dá tọ́lọ́run dá ayé ọ̀tọ̀ọ̀tọ̀ la wá oníkálukú ló yan àyànmọ́ o ayé àgbélébú la wá. Tàbá bímọ tuntun jòjòló tìbí tọmọ ni yóò kọ́wọ́ rìn bọ̀ wáyé akẹ́yìndé ọmọ alábàárìn ọmọ ibi ṣá lórúkọ rẹ̀ ń jẹ́ ibi àti ríbi lẹ̀dá ò lè sọ ìgbà ibi dókun lẹ̀dá ò mọ̀ láyé èyí wá ń ṣàrídájú o pé
ẹ̀dá ti wáyé pẹ̀lú ògùn náà. So àwọn orin yẹn máa gbọ́. So orin Saheed Òṣùpá ti ṣe lot nínú ayé mi. Ṣé ìgbà tí Òṣùpá ṣe kọ́kọ́ wá látẹ̀ Fuji theatre ṣé òun lè fẹ́ sọ ẹ máa dúró lé tí orin yẹn tún ṣe ni. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́ tí Saheed Òṣùpá ò ti fi kọrin. Philosopher ni bàbá yẹn. Saheed Òṣùpá Ọlọ́run bless ẹ gan. Ọmọ ṣe wá sọ pé wòlíì ni prophet ni Saheed Òṣùpá. Ṣé ẹ dẹ̀ rí taba fẹ́ taba kọ̀ irú wọn báyìí ò kí ń pé méjì. Bẹ́ẹ̀ ni òun náà ti fi kọrin. Onítọ́ bá wá lọ́tọ̀ òun àwọn máa jẹran ẹ o. Ó ní ìgbà tó kọrin fún Barrister tó ṣe celebration fún Barrister ló fi wá kọ. Ó ní gbogbo ìgbà tó ní ìtọ̀hún bẹ́ẹ̀ ní gbogbo sọmọ́nì tó ní ìtọ̀hún lò a lè má ríru ẹ̀ títí tó ní tọ̀hún á fi lọ. Tó bá wá lọ́tọ̀ òun àwọn máa jẹran ẹ o. Bó ṣe ń jẹran Jésù gan ní ìgbà tó lọ tán tán jẹun ànábì gan ní ìgbà tó lọ tán a lè má ríru ẹ̀ títí tó ní tọ̀hún á fi lọ. Ọlọ́run ò ní pa Saheed Òṣùpá fún wa. Àmín. Bàbá yẹn lò 150 years. Ìṣẹ́rí ẹni tí kò bá nílà because mo tẹ́nìkan tó pé bí mo ṣe mú ni máa wò fíìmù for 1 week gbọ́ pé kí n má gbọ́ music tí n bá dẹ̀ fẹ́ gbọ́ music àwọn tó súnmọ́ mi mọ̀ ìwọ náà lè testify sí you know now. Òṣùpá ni bá ti gbóṣùpá Òṣùpá or nothing. Okay. Òṣùpá ni. Eléyìí máa wá gbé mi lọ sí next analysis. Okay. Now ẹ ṣe movie kan tẹ ṣe character àwọn àjẹ́ character àwọn àgbà nínú fíìmù yẹn. Okay. But fún àǹfààní àwọn tí wọ́n ti wò fíìmù yẹn ẹ jẹ́ ká wo scene tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Ó mọ̀ gan o ta ní jẹun tájà ń jùlù èmi ẹyẹ wa wá abúrò màpéjà mi ni èmi ìwọ̀n fẹnu tẹ́ńbẹ́lú pa àwọn ìyá mi ò pàkẹ́ àlàkẹ́ àwọn olókìkí òru àwọn àjẹ̀dù èèyàn má bì jẹ́ ń sọ fún ọ ọ̀fọ̀ ló mọ òmùgèdè ògèdè ló mọ òmà sàn gbogbo wọn pátá ewu olúfẹ́ wọn ṣe nítorí pé kí ni ọdún sáré títí ọdún òbọ́dún oṣù rírìn oṣù òbóṣù ọmọ kékèké wọn pàtètè ojú wọn rí ọ̀rọ̀ ọlọ́run ìwọ màá fi wọ ẹ̀dọ́rin lónìí wọn pàpà párádà. Ejò. láwọn oríwò jì owó. Torí ẹ sọ̀rọ̀ yẹn wá torí mo mọ̀ pé Dr. King Saheed Òṣùpá ẹ̀yẹn kọ́lẹ̀ máa ròyìn Òṣùpá fáwa àwa mọ̀ bí ó ṣe ń lọ. Because King Dr. Saheed Òṣùpá is one of the most intelligent persons you can ever come across. He's an man pé wọ́n ní encyclopedia of knowledge. Saheed Òṣùpá is àwọn gangan ní Google. Yes, because practically wọ́n ti kọ orin tó ti resonate with everybody. With every situation. Kò sí nǹkan tí yàn bá ń go through ní life yìí. There is a song in Dr. Saheed Òṣùpá's catalog tó níṣe pẹ̀lú nǹkan tí òun go through either nínú marriage or níbi iṣẹ́. Then when it comes to Fuji music, I'm a lover of Fuji music. So bẹ́ẹ̀ ṣe ń sọ látàárọ̀ yẹn, mo kàn ń wò yín tẹ́ ń puff. Olúfin wọn ṣe ẹ mọ̀ pé jẹ́ kí mi sọ nǹkan fún yín. Ṣé mọ̀ pé torí pé béèrè àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi ni lóòótọ́ ọmọ Ẹ̀gbá ni bàbá mi ṣùgbọ́n Ìbàdàn la bí mi sí ọmọ Ìbàdàn ni mí àbí ibi tó bá ti bí èèyàn sí sẹ́yìn ìsọmọ olúbẹ̀ ṣe ti mọ̀ pé King Dr. Saheed Òṣùpá náà ọmọ Ìbàdàn ni wọ́n wọ́n sọ pé Ìbàdàn ni mí náà ṣe máa ń kì mí bàjẹ́ gbin ìjẹ̀yì karahun ṣùgbọ́n tí n bá fẹ́ jẹ̀gbin kí ṣe bíi ti ìsanwẹ̀wẹ̀ o mò ń jẹ̀gbin onírun mo fẹ́ràn ìlàkọ̀ gan-an ẹ sì mọ̀ gbé tán sọ yẹn. Now, according to scene tí a wò nínú fíìmù yìí, báwo lẹ ṣe character yẹn aside from pé bí wọ́n fún yín script aside from bóyá ẹ wọnú short aside from bóyá fún yín script ẹ ṣe character yẹn ẹ ṣe ó lọ fà ẹ̀yin àti Gida shout out to Gida lórí set yẹn báwo lẹ ṣe deliver character yẹn dé level tẹ deliver yẹn lọ kí ló fún yín ní ginger kí ló fún yín ní inspiration. ẹ sọ mo dúpẹ́ sẹ́yìn láti wákàtí lọ ẹ ti ginger mi sọ mo pé ọmọ Ìbàdàn ni King Dr. Saheed Òṣùpá so ẹ jẹ́ wá sílẹ̀ fún sẹ́ẹ̀rí nígbà wọ́n kọ́kọ́ sọ fún mi pé ń ṣe kárátà ẹ̀yẹ wa ń wá ó ní ṣe kárátà àwọn ìyá mi tó mo ṣe wẹ̀ mo fúyẹ́
bó láti ṣe ṣùgbọ́n téèyàn bá débi iṣẹ́ ẹni èèyàn máa ń ṣe ni. bẹ́ẹ̀ bá mo wá gbà onídà bó láṣẹ pọ̀ fọ̀ orí mi ò mọ fọ̀ pa ẹ wo kí n tó rìn jìnnà mo ní láti dúpẹ́ lọ́wọ́ Táíwò my baby ó ṣe mo dúpẹ́ Mitchell God bless you tó rọ́mọ yẹn nígbà tí a fẹ́ ya ìtẹ́ sóòtàn ọkọ̀ ọ̀run ọmọ ó nípa tó kó ní inú ayé mi lórí ọ̀run mo fi inú lẹ̀ ṣe wá nígbà tá a wá dé ibi tá a ti fẹ́ ṣe ẹyẹ wàwàn ṣe mọ̀ pé ibi tí ẹyẹ wàwàn ti di n tó dìhun kì í ṣe èmi ló yẹ kí n ṣe ọ̀tọ̀ lẹni tá a kọ́ fún bẹ́ẹ̀ni ṣùgbọ́n nígbà tó ti wá di last day ni wọ́n fẹ́ ṣe sínú wọ́n wá ní ó dá o pé ẹni tó yẹ ó ṣe ó ti lọ kí n kúkú wá ṣe orí mi kọ́kọ́ tó báyìí pé ìwọ náà mọ̀ ṣàánú mi bó mo ti fẹ́ ṣe bó mo ti fẹ́ gbọ́ wáyé mi gbà wọ́n á ní ó dá bó mo ṣe lè ṣe o wọ́n sì wá fún wa ní dìrẹ́tọ̀ mi lọ́dún náà Ògbólúkẹ́ ni wọ́n dìrẹ́tì ṣùgbọ́n tó dìrẹ́tì sí ngangan Báyọ̀ Múlérò ni Báyọ̀ Múlérò àti wọ́n wá sọ fún mi kò dáa pé kí n sọ báyìí sẹ́ẹ̀sì rí Yorùbá tó fún mi pé kí n sọ Yorùbá ò ní la bí mo ṣe wà mo lè sọ Yorùbá lásán tí ìnífẹ́ èbó kun látàárọ̀ sùlẹ̀ bẹ́ẹ̀ ni ó rọ̀ lọ́rùn torí pé mo jẹ́ nìkan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ èdè mi gan mo nífẹ̀ẹ́ èdè Yorùbá gan kódà bí n bá dé àwọn àwùjọ kan bí n bá rí pé bóyá ẹni tí mò ń bá sọ̀rọ̀ ń bẹ̀ ẹni tó jẹ́ pé ó gbọ́ Yorùbá ni tí èé ṣe oní fìtìfìtì ìyìn ní bá ṣe èbò tó bá ń ṣe èbò sí mi Yorùbá ní ìfìmọ̀ dání tó rọ́mọ Yorùbá ni mí ìyìn sì ní fọwọ́ sí júwe lé bàbá mi ìyìn wá lè sọ pé bóyá ọ̀làjú kan dé ń sìn kí n wá sọ wípé pẹ́pẹ́sẹ́ o mi èé sọmọ Yorùbá mọ́ torí pé wọ́n sì ti rán wa lọ sílé ẹ̀kọ́ àyàfi tí n bá rí pé onítàn bóyá ni òun kò í ṣe Yorùbá wa nìkan ni nígbà wọ́n sì ti fún mi pé ń sọ báyìí gẹ́gẹ́ bí ẹni tó sì mọ́ ń gbórin Saheed Òṣùpá ṣebí Saheed Òṣùpá ló sọ pé ìborí tó kún tí ò ní ná ìbọjà tó kún tí ò lérò Saheed Òṣùpá. ó lọ fà. ikọ̀ sì jẹ́ pé ojú ẹ̀kọ́ sọ pé kí ni kò rọrùn fún mi díẹ̀ nígbà wọ́n sì sọ pé dà bọ́ẹ̀ báyìí ni ó sì ṣe mo sì fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ó ṣeun mo dúpẹ́ nítorí pé lọ́dún náà lọ́hùn nígbà àwọn kọ́kọ́ sọ wípé kì í ṣe báyìí o mo ní ṣe bẹ́ẹ̀ mo wá lọ bá mo ní òun nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí lómi ṣe mo nítorí pé yìí múra ibi bí nígbà tó ti sọ fún mi pé kì í ṣe mi mo fẹ́ ṣe ọ̀tọ̀ ní ẹni tí ó fẹ́ ṣe ó ní ara ó lè ṣe náà lọ ṣe mo sì bọ́ síbi àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ṣe àṣìṣe ló wá ṣe òun ló fi jẹ́ wípé gẹ́gẹ́ bíi pé bí ẹ̀ bá ti ń ṣe rí orí ìtàgé kéèyàn mọ múra pé o lè dé ibi tó ti fẹ́ lọ ṣiṣẹ́ kí wọ́n pààrọ̀ nǹkan tó o fẹ́ ṣe òun ló ṣe gbúdọ̀ máa múra fún gbogbo nǹkan tí wọ́n bá ní kó o ṣe tó bá ti dé ibi tó sọ̀rọ̀ wọ́n torí pé Yorùbá bọ̀ wọ́n ní ìdíṣẹ́ ẹni láti mọ̀ ní lọ́lẹ̀. ìdí tí ẹ fi gbé kárátà yẹn tẹ fi ṣe dé level tẹ ṣe dé nìyẹn. bẹ́ẹ̀ni inú mi dẹ̀ dùn ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tó dùn mọ́ mi nínú in terms of pé kéèyàn iṣẹ́ tí èèyàn bá ń ṣe èèyàn gbọ́dọ̀ mọ̀ you have to know your onions you have to know èèyàn gbọ́dọ̀ mọ̀ nǹkan tí èèyàn ń ṣe tó bá ti dọ̀rọ̀ iṣẹ́ torí tí èèyàn bá dédìí iṣẹ́ ṣíṣe lèèyàn máa ń ṣe. ṣíṣe lèèyàn ó ṣe. now ẹ máa ń ṣe content mo ti sọ lẹ́ẹ̀kan ẹ máa ń ṣe character kan Ìyá Ṣàdíà. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká wo ìkan ọ̀ méjì lára àwọn content tí ẹ ti ṣe tí ó go viral. èmi kan sì ń rẹ́rìn ilẹ̀. gún wọn lọ́bẹ bàbá fọwọ́n lórí gbogbo sáìtì tó ní mí lára Holy Ghost fire bákan mi ṣe ń jáde lónìí any side chick when dem dey call themselves secretary in my husband office father lord olúwa fọwọ́n lójú o anytime my husband want to carry them inside his car let his car spoil ẹ̀mí mímọ́ anytime my husband want to give them money let my husband be broke anytime my husband want to knack side chick ẹ̀mí mímọ́ jẹ́ kókó ẹ̀ lànà God don't let Igbola work ọkọ ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ jà fún mi bàbá jà fún mi jà fún mi bàbá jà fún mi yo. hello which kind prayer be that one now which one be say if I wan do quickie make my Igbola go which one be say if I wan give her side chick money make I broke abeg go I don't want that kind of prayer o if you know that you cannot pray let me just go to work jejely. bàbá o
mọ̀ wọ́n ṣùgbọ́n ìwọ mọ̀ àtàwọn tí mo mọ̀ tí mo pretend bẹ́ẹ̀ pé kò mọ̀ ọlọ́run ò bá mi gé wọn lápá kan. ẹ bá Sàdíà padà bọ́ bí. tó o rèé o. What's that? mo gbọ́ ọkùnrin ni. What? àní mo lélẹ̀ fọ̀nàdà àwọn sọ̀pọ̀ náà mo ti gbà á. Isaki, what does that mean? sórí ńgbà mo ti gbàdúrà pé bó bá fẹ́ fún Saheed lówó ògbúdọ̀ ló lọ mo wá rí wípé o sì ń fún wọn lówó mo rí transfer tó ṣe ibẹ̀ mo ti wá tú èrò ara mi pa pé ọlọ́run yìí ó mọ̀ ń gentle kò fẹ́ kú ẹlẹ́sẹ̀ bí òsè kó ronú pé wàdà ni mo ṣe lọ́dọ̀ àwọn onísọ̀pọ̀ náà. Yes, Sadia. bákan méjì ní ṣe mọ́ ń ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ ni wípé àìwò ó kù pì. ìtumọ̀ ẹ̀ ní pé bó bá ti ń gorí àwọn side chick wọ́n mọ̀ kú pìpìpì ni. tàbí kókó rẹ̀ gé inú òbò. You dey use your picture to play. sọ̀pọ̀ náà gbẹ́bẹ̀ o mọ́ di ẹ̀rẹ̀ o. Yes, Sadia. See, you need to go and undo whatever nonsense you have done. I do not subscribe to this nonsense in this house. Mi ẹ ṣe Netflix àbí mo jẹ́ Prime ni. See, this my Ebola is not meant for only you. àwọn ni mí mo gbà ẹ lè bà tèmi jẹ́. Kárátà tí ẹ ṣe tí ẹ gbàdúrà tẹ wá ń gbàdúrà àdàmọ̀dì àdúrà pé tọkọ yín bá jáde tó bá fẹ́ fún side chick lówó kó broke. Kí ló fà á kí ló le tó yẹn ṣógun láyé ni. ẹ ṣeun ṣe rí lórí ọ̀rọ̀ tí Sàdíà àtẹ̀sán yín sì dá yín ló ń lórí ẹ̀ ṣùgbọ́n ṣe wá rí kì í ṣe ìyẹn yìí nìkan mò ń ṣe o bí mo ṣe wà yìí tó bá ń sọ wípé ògbùfọ̀ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣé mo tún mo ògbùfọ̀ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ àgbà interpreter ni mi bí mo ṣe wà yìí ẹ ti rí àwọn ẹ ti bá pàdé lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ti bá pàdé ṣe wá rí lórí ọ̀rọ̀ àdúrà gidi tó yẹ kó bí ìmọ̀ gbanú lé ni. fún ọkọ ẹ pé tó bá fẹ́ fún side chick lówó. bẹ́ẹ̀ ni àwọn tó wà ń ta wọ́n ṣetán láti dẹ̀ ẹ́ lágbónú. ìwọ ló dira gẹ́gẹ́ bí ìyàwó ilé ló ní jẹ́ kó dá ẹ ṣe kíni kó dẹ̀ ẹ́ lágbónú. nítorí wípé àwọn tó wà ń ta kò fojú re wọ̀ àdúrà bíi kó kú ni wọ́n ń gbà fún ọ́nú ilé. ẹ wá ní kán máa léjò sí yín kán máa lékun sí yín kẹ́yìn máa léjò sí yín. kí ni ìdí tó fi kọ́kọ́ lékun sí mi lálákọ̀ọ́kọ́? ṣe bóun ní kóun kàn ojú ń jẹsẹ̀ mọ́ kóun kàn wà má là kóun kàn. ìwé eré búwo la ṣe débi pé mo lékun sí mi ṣé fẹ́ kú bá bù mí jẹ sódà bẹ́ẹ̀ so bó o bá lékun sí mi bí n bá lé kìnìún sí ọkọ̀ léèwọ̀. ẹ máa ní láti máa ní àmúmọ́ra lẹ́kọ̀ọ̀kan. ọ̀rọ̀ àmúmọ́ra kọ́ leléyìí ṣé ẹ rí nǹkan tí ò yẹ̀yàn ọkùnrin ni pé obìnrin kan gan agbára yín ò gbé bẹ́ẹ̀ ni wàláì. bí ti bá wò. obìnrin kan òun lè fi rí pé bí ọkùnrin àti obìnrin bá ṣeré lọ́kọláya tán obìnrin á sì dìjà sí mọ́ ṣiṣẹ́ ọkùnrin á sùn lọ ni. ibẹ̀ lẹ́ẹ̀ ti rí pé lágbára tó wà. ṣé ẹ̀yin kan náà sì ni lẹ́mọ̀ọ́jà pọ̀ nǹkan tẹ́ẹ̀sì lè gbà lẹ́fi mọ́ lọ́yàn. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé ó dá kéèyàn lálẹ́ yìí bẹ́ẹ̀ bá rọra rí ìpè ọkùnrin lásán kókò jọ́rẹ̀ ìyàwó yín tó ọ̀fẹ́ ra bẹ́ẹ̀ bá ṣe ń fò bá lẹ́mọ̀ dorí kodò lẹ́mọ̀ lálẹ́ lẹ́mọ̀ ọkùnrin. ṣe rí pé ń tẹ́ ẹ̀ lè gbà pani yín ìfẹ́ kọ́ mú dà kọjá lójú o. ìyàwó ò gbọdọ̀ máa ní ọ̀rẹ́ ọkùnrin. ìgbà náà tó bá ti wá di pé ti fẹ́ wúwa kẹ́ ẹ mọ̀ ṣe kíní o ìgbà náà lẹ́wọ̀ di mùsùlùmí gbogbo ohun tí ìsìláàmù sọ gbogbo ohun tànàbì sọ. sallallahu alaihi wasallam. ẹ kì í tẹ̀lé o àfi mẹ́ lọ́lọ́run wí ṣé mọ̀ pé mẹ́ lọ́lọ́run nìyẹn ó ní nǹkan tó so mọ́ kó o tó lè níyàwó méjì ó ní nǹkan mẹ́fà tó gbúdọ̀ ṣẹlẹ̀ kó o tó lè níyàwó méjì. ó lọ fà. tó o bá sì níyàwó méjì o gbúdọ̀ lè ṣe déédéé bó bá jẹ́ gbà tó ra mọ́tò fún yàálé bóyá 1,000 kan ló rà tó wá fẹ́ ra tìyàwó tó ti dẹgbẹ̀rún méjì ò ṣe déédéé tó jẹ́ kankan náà ò ṣe déédéé bó o bá ra ọsàn méjì wálé tó bá fún lẹ́ẹ̀kọ́ kó o ṣe déédéé torí kóró kan lè jù kan lọ. ọkùnrin mi ìyàwó púpọ̀ tó fẹ́ ni ó jẹ́ kó wọná. ẹ ṣáà máa ṣe. torí wípé kí ni ẹ ṣe sùúrù ṣe bẹ́ẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ní ẹ jẹ́ ń kọ́ yín lẹ́kọ̀ọ́ torí wípé kí ni kò ṣe déédéé nǹkan tó lè mú ọ fẹ́ yàwó méjì jẹ́ ká fún ọ alákọ̀ọ́kọ́ bí ìyàwó rẹ bá ti dàgbà tí ìyàwó sì ṣe kí ni tí ọkọ sí ìwà ń ta sẹ̀ríà ni ẹ lè fẹ́ yàwó mi pé ìgbà tó jẹ́ wípé kọ́kọ́ má bàa ṣe sìnà
torí nǹkan tá a ṣe ń ṣe mẹ́nà ni pé kọ́kùnrin má bàa ṣe sìnà torí wípé àti bíbélì àti kùránì àtàbálẹ̀ kò sí tó fọwọ́ sí sìnà ṣíṣe torí sìnà máa ń ṣìyàn lọ́nà ni ó máa ń tíyàn lóko parun ni mọ̀yà àwọn èèyàn tó ti kàgbákò nípasẹ̀ sìnà ṣíṣe ẹlòmíì tún wá kàgbákò kò dákọ̀ àgbákò ó tún wá kó wálé fúnyàwó rẹ̀ wọ́n wá jọ kàgbákò pọ̀ ó wá di wọ́n ṣàǹkó àgbákò tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ò lè fi tiẹ̀ kó fi dí tẹni ẹlẹ́ni lọ. Ẹlòmíì dẹ̀ ní tá a bá jọ ti àrùn téèyàn ń kó kúrò látara pé yàn ń ṣe sìnà tiẹ̀ lọ sí pé kì í ṣe gbogbo àjà lọkùnrin ló máa ń dàjà dé. Àwọn àjà kan wà ìjọ tọkùnrin bá ti gùn láyé ẹ̀ ti bàjẹ́. Àṣìṣe ìṣẹ́jú kan ẹlòmíì bá ìgbádùn ìṣẹ́jú 5 tó fẹ́ níhun ayé rẹ̀ dẹ̀ fi máa bàjẹ́ títí ayérayé ni. Àti oríṣiríṣi àwọn èèyàn káàtẹ̀ wá tún fi gbogbo yẹn lẹ̀ ká tún wá fi pé ó dáa tó bá wà lọ sí ìsìnà tẹ́ni ó bá lu mángò nǹkan tó tàkì tẹ́lẹ̀ tó bá ti dọ̀rọ̀ ìgbéyàwó ṣùgbọ́n kì í ṣe ń ta lè sọ tán lónìí àmọ́ sọ́njọ́ mi. lọ́jọ́ mi àmọ́ sọ́njọ́ mi. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fùlùkẹ́kẹ́ yẹn ẹ̀yin ará ilé ẹ ti rí bí ó ṣe ń lọ àlejò wa tí a gbé wá lénìí mo ní àǹfààní láti sọ fún yín pé ìyàwó tèmi gangan ni àlejò wa tí a gbé wá lórí ètò ní èmi àmọ́ ẹ sọ kankan tó fẹ́ máa jíńjà mi. kí ni ẹ. King Dr. Saheed Òṣùpá náà ti fi kàn ní wípé tí ọkùnrin tó bá dáńtọ́ ló lè gbé obìnrin méjì. So gbogbo bó ṣe ń jù tó ń jù ẹmu kan ń wù ẹ pé. Saheed Òṣùpá náà ló ti wá sọ pé ó ní ìwọ tó láyà tọkàn ẹ̀ balẹ̀ gan nínú ilé tó fi yán sílé tó ń dọ̀kà ó láàbù ìyàwó tó dáa tó ọmọ ìyẹn tó bá lọ ẹnu ọmọ mo jẹ rí mà ní ìgbàgbé ló ṣe kákápá ọ̀kánjú ẹ̀ ní Òṣùpá ló dáa. orin Òṣùpá tó fẹ́ fọ̀wọ́ ni wọ́n kọ ìbí wọn tó fẹ́ bọ̀ tẹ̀lé náà. ọ̀wọ́ náà ló kọ àgbàyà ni ẹ. ẹyin tí wàá nílé ẹ ti rí conversation yìí a lè parí ẹ̀ lénìí a máa fi àdàgbà ètò yẹn rọ̀ báyìí a tún máa gbé àlejò wa padà wá sí orí ètò àtúmọ̀ bá torí ọ̀rọ̀ pọ̀ o ṣẹ́rí tí mo bá ti padà wá mo sì fẹ́ sọ̀rọ̀ nípa àkọsẹ̀jáyé torí nǹkan tí mo mọ̀ ń pa dáadáa ìràwọ̀ torí mo máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà a máa sọ nígbà mi. a máa sísọ Jeff Owólẹwà lórúkọ mi Bísọ́lá Owólẹwà àwọn ni wọ́n jẹ́. Bísọ́lá Àgbékẹ́ Owólẹwà aya Diona èmi ò kí ń ṣe mẹ́sà ìgbé o. All right, Jeff Owólẹwà is my name. I'll see you on the other side. Unscripted with Jeff Owólẹwà náà ni. Bye. Bye. Please subscribe to my YouTube channel and press the notification button.